ṣe fọkùnrin pọ̀gàn o wọ́n pọ̀pọ̀ lè lásìkò kọ́kọ́ tó gbé bá wọ́n ti bọ́ ọkọ̀ gbé kọ́kọ́ tó gbá o wọ́n dẹ̀ ti bọ́ ọkọ̀ gbé wọ́n kì í rẹ́ bí ọkọ̀ sá aya rere máa ní ọ́ sátìrá mọ́ni ẹlẹ́dùn máre aya rere máa mú fẹ́ lọ́dẹ àlàáfíà o níre náà. ẹnu ìwé náà ló yíwa. ẹ máa gbọ́ màá ní àmì iṣẹ́ yìí ò mọ̀ pé àsìkò yìí gan-an ni mo lè ṣàgbékalẹ̀ orin tó wà pa nígbà tó bá ti dépò orúkọ bá dé ẹni eré ọ̀la fàájì ni kò ní jẹ́ kó mọ olórin ṣàgbékalẹ̀ orin tó wà pa. lágbára Ọlọ́run orúkọ náà dẹ̀ máa dé. ó tiẹ̀ ti dé tán ọdún èmi mo fẹ́ dé. Báyìí. Yes. Ìgbà wo ló dé? Ẹ wo ìwà mi sílẹ̀ kì í ṣe ìdùnnú mi kò dẹ̀ ń ṣèfẹ́nu mi rárá. Àwọn ọmọ mi ńkọ́? Ìyàwó ẹ̀ ńkọ́? Ẹ wo màmí àwọn ìyàwó àtọmọ wọn wà láàtàláfíà nǹkan ṣe wọ́n tí wọn. kí ló ṣẹlẹ̀. Àbúrò wọn jù mí ni o. wọ́n jù yín. Bẹ́ẹ̀ni. mami wọ́n di pọ́ọ̀tù bọ̀dá mi ni wọ́n ju wọn wálé wọn lè wọlé wọn lè jáde. Wọ́n jù. Ó ti ẹ̀jú pẹ́ tí ó kàn lápá. Kí ló ṣe tó fi jù ẹ́? Màmá ẹ wo ẹ fi ọ̀rọ̀ ẹ lẹ̀ náà. Ẹrù ẹ wá ńkọ́? Ẹrù àfáàjò náà ẹ béèrè ẹ wo tí wọ́n bá dé pọ́ọ̀tù yàn láti lu òyìnbó nǹkan kíkan tí wọ́n bá wọ̀ sára nígbà yẹn kó jẹ́ pátá kó jẹ́ ṣòkòtò lásán ó ń bọ̀ ní rẹ̀. ẹ wo ayé àwọn òyìnbó yóò ní dáa lẹ́yìn tó jẹ́ pé ẹ̀yin nìkan ni ó kù tí mo ní pé mi gan máa wọlé màá máa jáde. Ọlọ́run lè lọ ọ̀rọ̀ máa ní kí ṣe dábòó ẹ̀ bí o. mo máa ń ṣàfọ̀rọ̀ lẹ́ o. Àwọn ọmọ ńkọ́ àti ìyàwó ẹ̀ ṣé kò ní ràn wọ́n lọ́rùn báyìí? kó ràn wọ́n kó sọ tó kàn wọ́n bẹ̀rẹ̀ rárá. Kí ni kò tó ṣe ní lókè tí wọ́n mo ọ̀rẹ́ kò yé sí jàre long story ni ṣùgbọ́n pé lọ́ọ̀ yẹn mo ṣiṣẹ́ fún ìbò láàárọ̀ lọ́sàn-án lálẹ́ owó tí wọ́n pa tó kankan from hand to mouth you know so tí wọ́n bá dẹ̀ ti pa owó ẹ̀ àwọn aṣọ bills lélẹ̀ bill lélẹ̀ so wọ́n wọ́n pé kí n tiẹ̀ bá wọn ṣe small runs kan tó máa jẹ́ kí ó gidi wọlé kí n náà lè ṣe bí ọkùnrin kí n lè lọ́wọ́ jù sí mọ́mí and everybody mo kàn take step yẹn first time tí màá ṣe nìyẹn tí màá lajú báyìí Murtala Muhammed yẹn pọ̀pọ̀ bára mi ọlọ́run bá mi. ó ṣe ránṣẹ́. ọlọ́run. kí ló sún ẹ dédìí pàlàpàlà ránṣẹ́ ọmọ ọdẹ àwòdìdè ni ẹ lọ́run náà ọmọ bọ́ ìjọba lè fa gbùgbù ó lè lówó ṣé wọn á kúrò ní odidi Nàìjíríà lọ sí lóyún wọn á lọ máa ka owó kéékèèké wọn náà rò pé nǹkan tó ṣe tó fi kúrò bí gbọ́dọ̀ lè ka owó ńlá ni sọ yẹ pé a máa ṣe àṣírí níbi ká farọ́ǹsì bí fagbùrù bí farọ́ǹsì bí fagbùrù bí owó yẹn á dẹ̀ pọ̀ òròpó yìí sì ní kí ọkọ̀ lè wá kí wọ́n máa dùgà bí kí wọ́n tó lè lówó gidi wà á ṣe runs tó bá lọ ṣe 9 to 5 ó lè rówó ọkọ̀ bẹ́ẹ̀ ni kò lè rówó iṣẹ́ mi ò lè fẹ́ tó máa fi rówó lọ gbogbo tó ń rí báyìí ó ń san bíòlù náà ó ń san bíòlù náà tó ń lo gbogbo àwọn tó máa wá ẹ̀. tó gba àwọn tó ń travel tó ń dé tó máa ń lo àwọn mọ́tò ńláńlá nẹ́jà ìbẹ̀rùn ọ̀sán ṣe náà. ṣé mo kì í ṣe pé gbogbo ọ̀nà ṣe runs bẹ́ẹ̀ yẹn ó láwọn mi tó legit but majorly o ò lè lówó ńlá lọ́ọ̀ yẹn iṣẹ́ tó lówó ta ló lówó èyí ló fẹ́ ní account iṣẹ́ wo ló ń ṣe tó bá fa gbogbo tó ṣe runs o lè lówó gidi náà o lè ní o tẹsán kí ni wọ́n fẹ́ sórí nàìjíríà yìí ó bẹ́tà ọ̀ yẹn tó bá wà nàìjíríà tó ṣiṣẹ́ tó wà pa tó mẹ́kọ̀ọ́ wà gbádùn owó ẹ̀ ọlọ́ọ̀ yẹn tó bá sín àṣọ tax kó ra lẹ̀ tó ti ra o lè májì lẹ̀ tó ti ra tó ti jẹ́ títí ẹ̀ tó kọ́ ẹ lórí o tún sanwó lé lórí ìṣòro ọmọ nílẹ̀ o sanwó fún ìjọba owó rọ́ngbà lọ yẹn o. ga ọmọ kò yẹ kó. ṣé èyí ló wà fàtó wá fi ń káwọ́ bọ́nú látẹ̀kọ̀ gbogbo ọ̀rẹ́ má jẹ́ parọ́ tán ẹ̀ life goes on.
get mo kò tó kó tẹ́lẹ̀ ni wà á ti pa bí bọ́tù mẹ́ta mẹ́rin rẹ̀ wájú. Bàbá kó star máa jáde lẹ́kọ̀ọ́ fún ẹni star kó méjì kó bọ́tù méjì wà. wọ́n máa mú ẹyọ wọn pé màá jẹ́ méjì kó méjì wà. ẹyọ kan ti tó. ó nígbà tí máa ń gba ọ̀nkọ́ mẹ́rin náà. aya mi ọmọ torí wẹ́rẹ́ báyìí láì bá dọ́là kò dúpẹ́ ẹkú àlọ́bọ̀. àwọn ọmọ mi ń kọ́. àlàáfíà náà wà lọ. ó ní kó wá bẹ̀ wá wò ní àbí. mọ́mì kò ń ṣe pé mo wá bẹ̀ yín wò lásán mo wá takú ti ọkọ mi lọ́rùn nàìjíríà ni. mo bá dúpẹ́ o ò ṣe aya mi dábẹ́ ilé làbọ̀ sí mi oko. ẹ wo àǹtí àwọn àbúrò mi ń kọ́. àlàáfíà náà wà. ìgbà wo lè fẹ́ kó wá kí wa. àwọn ọkọ mi àwọn àbúrò yóò nílé ìwà lẹ́sìn nítorí school wọn àmọ́ very soon a máa ṣètò bó ṣe máa wálé. ṣé wàá rí dídé tẹ dé ìgan òun ló mú mi rántí àwọn ọmọ nàìjíríà tó kàn takú ṣáájú mo á kọ lórí ẹbí ń pé báwo ni mo ṣe kọ. báwo lè ṣe kọ. mo ní ọmọ nàìjíríà tó ń bẹ nílé lájò mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ gbogbo apáta ká máa kọran ṣáájú ká má jó ìyálé kó lọ tí kò lọ nítorí pé tó bá ṣẹlẹ̀ tó dàgbà ẹlòmíì kò rántí orílẹ̀-èdè ta ti bí àwọn òyìnbó wọn ti kó wọn lọ́bẹ̀ lọ ẹran tí ilé kẹlẹ̀ rí bí gbàdẹ́dẹ́ o ṣùgbọ́n ẹran tí ilé tí wàá rí bí gbàdẹ́dẹ́. ó sọ fún mi pé ọ̀gá ọkọ mi ti di musician. kì í ṣe pé kò máa ń kọ for play ó ti di star bó ṣe wòye ó ti di star ètò ọ̀rá kan sí kékeré rògbò ẹ̀ tó bá ń play pẹ̀lú full band in fact ó bí ọjọ́ ibi gan máa ń kọ sára sí I'm telling you. kò sí problem gbà yẹn ó yẹ ká introduce yín sí promoter kan. mo jẹ́rìí ẹ. ọmọ ọdún tó máa ń impress mi nípa torí music tó tún wá mú yẹn àwọn eré àtìyẹn pé ó ń gbé ìlú wa lárugẹ ni táwọn tó ń bá gbọ́ wọn á mọ̀ pé títí wa nìyẹn kì í ṣe nǹkan táwọn lè gbọ́ kò sí àmúlùmálà bẹ fújì ni correct one ó gbóhùn ẹ̀ ló ṣe ń já gírí. ẹ wò lọ́wọ́ kọ́ mi tó bá ti di ọ̀la èmi àti ìjọba àdọ́dọ̀ promoter kan. àǹtí ẹ ṣe gan. ilẹ̀ bá ti mọ́ ìyá tamọ́ra ni. bó ṣe máa jẹ́ nìyẹn. olórí mi kẹ́mi má sọ òun dáre láyọ̀ mọ́lá o yé olóbìnrin. kúrin ṣé dáadáa ni. àdúpẹ́ lọ́wọ́ náà. ilẹ̀ gbogbo lé ńkọ́. pẹ̀lẹ́ ọkọ mi àdúpẹ́ lọ́wọ́ náà ojú tó tún ríra wọn àbórí òkun sára dáadáa. wọn kọ mi má ní mi jẹ́ kó o jókòó kí n tó dọ́rọ̀ ìsílẹ̀ wò mí ẹjọ́ ò ní jẹ́ ju ẹnì ká má mọ̀ ọ́ dà o. gbọ́nà báwo ni ìwọ àtọkọ ẹ ṣe rò wípé kẹ́kọ̀ọ́ fi ìlú òyìnbó sílẹ̀ kẹ́ wá relocate sí nàìjíríà lẹ́yìn méjèèjì níwọ̀n tó o mọ bí nàìjà ṣe rí i pé má yọ mi gàárì ni gbogbo ẹ ti lóò dàbò ṣe máa dà yìí oníkàlùkù kọ̀ ọ̀rá mánéèjì ara wọn ní ẹ tún wá máa ṣe pabambarì ẹ fọmọ méjì sílẹ̀ lọ́hùn nígbà tí kì í ṣe pé wọ́n ni wọ́n deport ṣé bọ́kọ ẹ̀ náà deport àwọn ọmọ tẹ̀lé fi sílẹ̀ lọ́hùn rẹ̀ ẹ̀yin náà mọ bí ìlú yẹn ṣe rí ìlú yẹn ò máa ń ṣe bí téèyàn ń fọmọ sílẹ̀ sí ó má di pé wọ́n máa lọ wọ ẹgbẹ́kẹgbẹ́ ìwọ bá tiẹ̀ máa lọ kó máa bọ̀ iṣẹ́ díẹ̀díẹ̀ pẹ́pẹ́pẹ́ tó bá ṣe wá lè máa mówó yẹn wálé wá tún ṣe nǹkan mi. mọ́mi gbogbo ọ̀rọ̀ yín pátá òun ló yẹ mi ṣe rí níta àwọn ọmọ yín yẹn kò sí problem kankan pẹ̀lú ẹ̀ because wọ́n wà ní safe hands ẹ̀ mọ̀ ìlú tiwọn lọ dàbí ìlú tiwa bí tó jẹ́ pé nǹkan tó bá wọ ní kálukú ni wọ́n máa ṣe security wọn kò dá ń bẹ̀ yẹn so tó bá ṣàti sanwó fún nani tó wọn máa tọ́jú wọn kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí wọn ẹ fọkàn balẹ̀ mi ẹ̀yin náà mọ̀ pé kò rí sí ẹ̀ mi kàn lè fọkàn mi lẹ̀ just like that ọdún wo ni mo mọ̀ tí máa tó rí ẹ̀dẹ̀ mọ̀ yí pé ìyàwó alárédè lèmi àti ẹ̀jọ́ ṣe ìkúrọ́ lálábàákú ẹ̀wà èmi àti ẹ̀ tí ìgbín bá fà ìkàrà wọn gbọ́dọ̀ tẹ̀lé. so mi ò lè do without ọkọ mi mo ṣe òkè o ìkókó wa relocate sí nàìjíríà ìwọ̀nba owó tó bá dẹ̀ wá lọ́wọ́ wa ká fi establish business kékeré kan a ṣáà máa wà alright nǹkan tó jà jù nìyẹn ká ti máa live fine. Bísọ́lá
wo mi bí mo ṣe ń bẹ ẹ sọ yìí kó jẹ́ kó máa wọ̀ ẹ́ létí ó má joyè agbọ́kan lórí pàǹtẹ̀tẹ̀ mo máa ń kìlọ̀ fún ẹ wo mi tí mo bá rí kòtò ńlẹ̀ mi ì má lè ní kókó sí mi ì dẹ̀ lè rí náà lẹ̀ báyìí kí ní kòtò rí bọ̀ mo ti ń sọ fún ẹ pé ọkùnrin tó o bá gbé wọn báyìí ibi ìlú máa gbé sí èyí tó bá ṣe dáadáa nù wàá sùn sínú tó bá dẹ̀ lórí òun ti gbálẹ̀ òun fẹ́ forí gbálẹ̀ báyìí wàá yé èjìká fún orí àgbálẹ̀ orí àfọ́nká síbẹ̀ wàá dẹ̀ máa bá tiẹ̀ lọ bọ́rọ̀ wọn ṣe gbà nìyẹn. Màámi ṣẹ́rí tí gbogbo obìnrin bá ń gbé ọkọ tiwọn séjìká èmi ò lè ẹ́fà gbé Babájídé mi séjìká ó kan àyà mi báyìí torí ẹ̀mí mi báyìí wọn ni máa gbé sí torí pé kí ni Babájídé tèmi nìkan ni ìyàwó ọdún kèlò sọdún kèlò mo mọ̀ dáadáa ni mo mọ̀ ẹni tí mo ní ni kò lè ṣerú nǹkan báyẹn fún mi kò tiẹ̀ ní àtà àti ṣerú nǹkan báyẹn. ó dẹ̀ rò pórí ẹ̀mí ẹ̀ tó gbé sí kò ní bírèkì àtẹ̀. láìláì Màámi ṣẹ̀rẹ̀ tó máa sọ pé èèyàn ń fògùn èèyàn gbárí mo lè fi oògùn Babájídé ọkọ mo lè fi gbárí kò lè ṣe nǹkan bẹ́ẹ̀ fún mi. ó dà mo ti gbọ́ kí wàá ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. kí ni nǹkan tẹ́yìn nílé. kò sí nǹkan tí mi nílé ó jẹ́rìí ìyàtọ̀ rẹ̀. ọ̀nà náà ti máa ń kẹ̀ lọ gun yan wá ń kọ́. mo mọ̀ pé ó ti pẹ́ tó ti rí yàn jẹ màá gun tá fẹ́lẹ́ dúró dè mí mò ń bọ̀. olólè ní kẹ́mi má sọ òun dáre láyọ̀ mọ́lá o yé gbọ́dọ̀ obìnrin ṣe fọkùnrin pọ̀pọ̀ o. Baby. Yes. Má lọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ. Mo ń wo nǹkan kan ni. Kí ni ẹ? Mo ń wò pé látìgbà tí mi àti ẹ ti padà dé láti UK ní nǹkan kan tá à ń ṣe a kàn máa ń jókòó sílé everyday ni a kàn ń jẹun sí mọ́ sí lọ́rùn lójoojúmọ́ mo dẹ̀ feel pé kò wá òkè bẹ́ẹ̀ yìí nù ó yẹ ká wá nǹkan tá a lè máa fi pa ọ́ dàbí ṣé bá ṣe máa wò tá a máa jókòó tá a máa wò bẹ́ẹ̀ lọ. Òwe náà ti ń rò but mi ò mọ ibi tí máa find solution sí rárá but tó sọ yẹn sí rárá pé sense wà bẹ́ẹ̀. Mo dẹ̀ wá láìdí àkàn èmi ò mọ̀ pé bóyá the little change tó bá mi dé láti UK bóyá ká yọ nínú ẹ̀ ká lọ fi parí ilé wa tá à ń kọ́ lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n tá a bá ti parí yẹn sí ẹ̀ ọkàn máa balẹ̀ a lè máa kó lọ síbẹ̀ a dẹ̀ mọ̀ pé anywhere tá a bá tiẹ̀ wá lọ àti níbi tá a lè máa dé sí padà you know so ìwọ̀nba owó tó bá dẹ̀ kù nínú ẹ̀ bóyá kí mi wá business kékeré kan kí n máa fi ṣe so títí Ọlọ́run dẹ̀ máa fi ṣe ìyanu tá máa fi wọ́n right padà. Sórí Bísọ́lá ọlọ́kàn dá ẹ lóbìnrin ọkùnrin gangan ló yẹ kó yà tí bí ṣe máa ń ronú sórí bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe rí mi ò tiẹ̀ ronú lọ síbẹ̀ rárá mọ́ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ sí but ní mi dùn pé o ronú lọ síbẹ̀ ọ̀ṣun gbogbo ọ̀rọ̀ tó sọ sílẹ̀ the only one tí mi agree pẹ̀lú ni pé kí wọ́n fowó tó kú ló máa wá nǹkan ṣe àdìbá ò lè sọ. ọmọ ìgbé mi kì í fẹ́ fún wa ta ohun èmi láti lè mọ̀ pé mo ṣiṣẹ́ ṣe lè mọ̀ gbogbo nǹkan tá à ń sọ ìjọ ìlú lójú mi ìfẹ́ fún wa ta tí gbogbo nǹkan bá ti dà tán tí bá ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe tó ti pọ̀ of course ìwọ náà máa bẹ̀rẹ̀ iṣẹ́ òjì kéwì sí ìlọ́fà gbòòrò. anyway bóyá ọ̀ ló máa lọ fà gbòòrò àbí mi tó bá tásìkò ló wà kọ́ àwọn. ọ̀rọ̀ lè ní kẹ́mi má sọ òun dáre láyọ̀ mọ́lá o yé gbọ́dọ̀ obìnrin ṣe fọkùnrin pọ̀pọ̀ o pọ̀pọ̀ lè lásìkò kọ́kọ́ tó gbé ká wọ́n ti bọ́ ọkọ̀ gbé. Kọ́lá ló ṣe síbi Kọ́lá ọkọ̀ tó sí. Àmín. Ìtújú èyí ọ̀rọ̀ àyíká pẹ́ fúnra wọn. Tó jẹ́ pé ìyá tí a wà sí láìláì á pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tó máa wá tó àsìkò tí ó lè ká lọ sí ẹ̀kọ́ wọn làwọn torí à ń lè fi dáwà lé. Àmín. Bébí o ní ìdá tí máa dúpẹ́ tó tó ìlú mi. Ó ṣàmù pé mo máa ń sọ fún gbogbo gbà
mo ní ẹ̀yin onísùúrù báyìí òun lọ́lọ́run máa ń wà àti pé téèyàn bá ní sùúrù dáadáa omi máa sòkúta jìnnà ṣe bóun ló ti rọra ṣẹlẹ̀ wẹ́rẹ́ gbogbo bó ṣe rá ń dúpẹ́ lọ́wọ́ mi kò ní èdè ṣé èmi àti ẹṣẹ́ ajájèjì ara wa ni okó ọdún 10 ni ó ti kúrò lájèjì sáré èmi àti ẹ a kì í ṣọkọ àtìyàwó àti di ẹ̀gbọ́n àtàbúrò àti dọ́mọ ìyá kan náà so anything tí mo bá ṣe fún ẹ ò ní ìdá tí dúpẹ́ ara mi ni mo ṣe fún ẹ. ìyàwó mi ṣe wọ́n pé yẹniyẹni kẹ́ni lè ṣe mí sórí láìsí wọ ní ìgbésí ayé mi mi ò já mọ́ kankan ṣe gan ó dẹ̀ ti fi hàn nípa ìfẹ́ àti ohun tó ń ṣe fún mi mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ o mo dúpẹ́ gan. I'm blushing. Just. Ìgboro ti dàrú o ìgboro ti bàjẹ́ o ọmọdé yìí tàtú o sinimá tó gbọ̀ngàn o ọ̀rọ̀ jẹ́ ní máa wò tán ó ti yapa ó yapa ó ti bá ó ti bá ó ti yapa ó yapa. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́ ẹ má bínú Babájídé lórúkọ tèmi mo ṣe kó dé àdúgbò yìí as a matter of fact ilé mi lè ní ọlọ́njọ́gbẹ́ bẹ́ẹ̀ ni ṣe gan mo kàn rí pé ta ló rìn lọ yìí jẹ́dẹ̀ mọ̀ pé ojú òde rà rẹ̀ wà kó má ṣe sí ẹ má bínú ṣe mo lè mọ orúkọ títí. ẹ̀yin ọkùnrin ẹ tún dé nìyẹn kí lẹ fẹ́ mọ orúkọ mi fún èmi ò kí ń sọ orúkọ tèmi fún stranger. ṣé mo ṣe pè yín sìn tí mo ṣe ha ìtẹ́ náà ṣe hello àti di ọ̀rẹ́ ara náà nìyẹn mi ń ṣàjèjì yín mu tó máa sáyà lè sọ fún mi ṣe mọ àdúgbò tájọ wà náà àmọ́ra lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọlọ́mọ yẹn kárí emergency. okay orúkọ tèmi ni Ọmọṣẹ́wà. wow orúkọ tó dùn nìyẹn Ọmọṣẹ́wà ẹ̀ náà dẹ̀ tó dùn anyway ṣé mo lè gba nọ́mbà yẹn ṣe ọ̀pẹ̀lẹ̀ ọ̀kan a lè máa communicate sí any eventuality bá ọkọ̀ a lè help ara wa lẹ́wọ̀n kan you know. ẹ̀yin ọkùnrin ẹ tún bí o ewu tún ní nọ́mbà báyìí. ṣé mo bá ṣe jọ wà ládùúgbò nsìn anything lè ṣẹlẹ̀ kakàn pera wa you know ṣé wọ́n máa jẹ́ ká rí emergency now. all right let me give you like that. okay bóyá ẹ̀kẹ́ fẹ́lẹ̀ máa ń fẹ́lẹ̀ ẹ̀fẹ́ bíbí sí sórí rẹ̀. all right. ṣé ẹ máa ṣé fóònù wà lọ́wọ́ ẹ̀. yeah ó wà lọ́wọ́ mi. ẹ kí n flash ẹ náà sáà ẹ lè ní nọ́mbà tì mí náà. What's your name? That will vibrate. Will vibrate. Shit, I can go check. I'm not worried. It will vibrate too. Yeah. Okay. Thank you. All right. Bye-bye. Bye. ẹlẹ́yẹ lájàwó ẹlẹ́yẹ gbẹ̀mí lásìmọ̀ tí wọ́n fi kó jẹ́ kájọ́ náírà bẹ́ẹ̀ lára mi dọ́là bẹ́ẹ̀ lára mi VIP ni mo jókòó sí ẹrù kú máa ṣe falẹ̀. Mo máa ń lọ. Bó ti máa rẹ̀ ní àárẹ̀. Yeah, but it's set. O ti gbàgbé wọ́n tí mo sọ nìyẹn o. What's that? Owó tó fẹ́ fún mi náà. Oh, I'm so sorry, baby. Má bínú. Díẹ̀ ló kù kí n gbàgbé ṣá. Mo dẹ̀ tí wàá kó sínú báàgì mi already. No, I'm okay. O fi hà mí. Oh, Jerry. Ṣègùn ọwọ́ ẹ̀ máa rọ̀ kí. Àmín. Ṣègùn. So jẹ́ kí n tètè máa lọ síbi iṣẹ́ kí n má bàa late. All right. Mi ní pẹ́ dé lálẹ́. Sure. I'll be waiting, baby. So what do you have for me? Early morning kiss. So sweet. The lipstick is No matter. All right, take care, baby. I love you so much. All right. care. All right, she go.
ọmọ ṣẹwà baby ṣẹwà pa yẹ kó mọ olóyìnbó ló ń sọ̀rọ̀ èmi náà ni relative friends so yẹ ká yọra sọ̀rọ̀ nàbí onírànù ni ó ti láìkì sọkúsọ jù wọ́n á jẹ́ máa sọkúsọ jẹ́ à practicalize sọkúsọ yẹn okay baby. I'll be waiting like a Superman. All right. Bye. Why do you mama sọ nǹkan fún ẹ láìmọye ìgbà tó jẹ́ pé ibẹ̀ yẹn gan-an ló wá rùn rí mọ́? Ìwọ náà wo bọ̀bọ̀ yìí, ó ti níyàwó ilé. Gba nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kò fi sílẹ̀. Ó dáa náà fi ṣírò ààrẹ. Ṣèbóbìnrin làwa náà fẹ́ jókòó sílé ọkọ, a fẹ́ settle down. Kó wá máa gbélé gbọ́ pé ọkọ ẹ o, ó ń gbóbìnrin kan kiri ń ta o, obìnrin yẹn ò jẹ́ kó ráyè tẹ̀ báwo ló ṣe fẹ́ fi o. Ká tiẹ̀ wá sọ pé òkè owó ló fẹ́ gbà lọ́wọ́ bọ̀bọ̀ yìí. Why don't you take it and let him go? Àwọn single guys pọ̀ ń ta náà. Why Babájídé? Ṣọtẹ èmi ò tí ì rẹ́dí àti fi Babájídé sílẹ̀. Mi ò lè tí ì rẹ́ni tó máa gbà lọ́wọ́ mi. Torí pé jẹ́jẹ́ mi mo jókòó tó wá bá mi. Àbí ọ̀ràn yàn náà fífẹ́ yàwó yìí. Ó dẹ̀ ló fẹ́ fẹ́ mi nìyẹn mo dẹ̀ gbà fún. Torí bí mi ṣe wà yìí o, mo máa gba owó ọwọ́ ẹ̀ to the last ọ̀bù kí n tó fi sílẹ̀. Èmi ọmọ ṣe wà. Wo ó ti gbàgbé pé ìgbà tí èèyàn bá fi wín kà òun ló máa fi ń san fún o. Sórí àbọ̀rọ̀ náà sọ fọmọlúàbí tó bá dé inú ẹ̀ kó di òdìndì. Sórí mo mọ̀ pé ìjọ́ kan bọ̀ gbogbo wa máa jókòó báyìí wàá máa rántí pé Mistura dẹ̀ ń bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ ṣó ti gbọ́. But Mistura kí ló wá dé? Ṣé lórí kí mo fẹ́ Babájídé náà? Tó bá fẹ́ fẹ́ ni kò sọ fún mi. ọ̀rọ̀ lè ní kẹ́mi má sọ ohun dáre láyọ̀ mọ́ làwọ̀ yé olóbìnrin ṣe fún. Ìyàwó mi náwó ìpọ̀ ò dúpẹ́ o, owó ò ní tán lọ́wọ́ ẹ o, iná ò ní tán wù ẹ, o ṣé mo dúpẹ́, gbogbo àwọn ọmọ yẹn pátápátá ló máa jèrè ẹ, ìṣòro níyàwó. Mọ́mì ẹ máa rọ́pẹ́ dá o, mélòó ni nǹkan tí mo gbé wá? Àti pé mọ́mì ẹ mọ̀ yí pé ẹ̀yin gangan ẹ mú un bí ìyàwó, ìṣẹ̀lẹ̀ mú un bí ìgbà tó jẹ́ pé ẹ̀yin gangan lè bímọ. So ó di dandan kí mi náà máa ṣe gbogbo ẹ̀tọ́ tó tọ́ láti ọ̀dọ̀ ọmọ sí ìyá fún yín. Ìtorí ẹ̀ ni mo ṣe ń tọ́jú yín bí ìgbà tó jẹ́ pé ìyá mi ni. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ní kọ́lọ́ǹgì àṣefẹ́rẹ́ tó mọ̀ àìmọye tó ń ṣe jù báyìí lọ tí ò mọ́ tó jẹ́ bí síbẹ̀ náà báyìí bí kó rẹ́yìn ìyá ọkọ yìí. Ìwọ mọ̀ ń tí ẹni ìyá mi ò dẹ̀ jáde ńlẹ́ẹ̀rẹ́ wọ́n bí ẹ tuntun rẹ̀ bí ó ṣe púpọ̀. Ẹ wo àǹtí èyí tá à ń sọ òun lójú àǹtí ẹ̀yin ní ìwò fún tí mò ń lò ó àǹtí ẹ̀yin náà fẹ́ pààrọ̀ fún ẹjẹ́ ń lo bíbí náà. Èwo ló ń jẹ bíbí? Màmí bíbí máa píǹgì lórí Facebook mọ́ra wọn ni bí màmá ṣe nìyẹn màmí. Èèyàn kì í ṣe problem bàbá kan mi. Nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé ẹ̀yàn send account number yín sí mi tó bá ti dọ̀là lágbára Ọlọ́run máa bá yín sanwó bíbí yín sínú ẹ̀. Ọlá àbámi wọ́n ti gbé ìgboro máa píǹgì wọn pa ẹ̀rù àti ẹ̀rù ẹ̀sìn ìjọba lè orí lábíbí rẹ̀ pé bíbí owó tó yẹ. mami ẹ̀mí tó ń tà ní ẹ̀rí nǹkan tí mo lò ní. Nǹkan ti dáa. ẹ̀jẹ̀ tí bá pa yóò gbọ́dọ̀ rí bíbí láì máa rí sí i. àǹtí òṣì onímọ̀ yẹn inú òní mú ṣe lágbára lọ ẹ wò ṣẹ́rí wòye ọ̀la èmi náà máa kọ́ ní báńkì bíbí ni ìgboro ti dàrú. Ó máa ṣe aya mi bó ṣe ń kẹ́ mi lójú tó ń kẹ́ mi mú ló ń kẹ́ àwọn àbúrò ọkọ ẹ àtẹ̀gbọ́n ọkọ ẹ ọ̀rẹ́ nìkan nínú àwọn èèyàn ọkọ ẹ kò fojú parẹ́ rí Ọlọ́run ò ní fojú pa ẹ́ rẹ́. Àmín Jésù. Ó ní mọ sàárè ọmọ ṣọ́ra ọmọ mi lọ́hùn yẹn
tí wọ́n wà lókè òkun yẹn irú ayọ̀ báyìí ló máa gbọ́ lé wọn lórí ò ní gbà pé aburú lé wọn lórí wàá wá ṣe pẹ́pẹ́pẹ́ báyìí pẹ́pẹ́ lówó ṣe lé arọ́ ó máa dàgbà darúgbó sínú ilé tèmi ń bí bẹ́ẹ̀mi náà ṣe dàgbà darúgbó sínú ilé bàbá ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe dàgbà ayé kan ò ní ṣorú ẹ̀ agbára ọlọ́run ó ṣe mo dúpẹ́ ó ṣe aya mi. ẹ jẹ́ ní ti máa lọ inú ọ̀sẹ̀ àwọn ọ̀bọ̀ tẹ̀yìn tó bá dé gbódé létí ọ̀bọ̀ jẹ báyìí ó máa kájú sókè. ó yà ọkọ mi aṣọ ìdílé káwọn ọmọ mi káwọn ọmọ mi lè kọ́kọ́ ẹ̀ wò ó ṣe. mami jẹ́ kí n bí sùn yìí máa wọ̀. bíbí lọ́la bíbí lọ́la. ọ̀rọ̀ lè ní kẹ́mi má sọ ohun dáre láyọ̀ mọ́ làwọ̀ gbọ́dọ̀ obìnrin ṣe fọkùnrin kọ̀ọ̀kan wọ́n pọ̀pọ̀ lè lásìkò kọ́kọ́ tó gbé ká wọ́n ti bọ́ ọkọ̀ gbé kọ́kọ́ tó gbá o wọ́n dẹ̀ ti bọ́ ọkọ̀ gbé wọ́n kì í rẹ́ bí. Baby, you're so sexy. No, they can explain. They can explain. Actually, what? So funny. She get so if I see you the room, I need massage. So yeah, but in a while, too much be muscles, you know, more muscles, more okay. Anybody know as long as massage. Go massage me. Massage. So yeah, go funny. Okay, can do, but incidentally, will be moody. That's why the music blew. Gina. Eh? So this is you? No. So true color area? No. In my house? In Mulimi? Ilé tí mo fi òkú mi kọ́. Jíde láti gbogbo nǹkan tí mo ṣe fún ẹ. Madam, take it. Madam, that's what ọ̀rọ̀ ọlọ́kọ láàrin. Please, please. Ìwọ o ní court láti gbọ́ obìnrin mi wá sí ìpínlẹ̀. Jíde! Ayé ẹ̀ máa bàjẹ́ yìí. Wọ́n ikú máa bá yẹn sọ. Bójú dúró my friend jẹ́ kó fi mọ́. Bójú dúró náà ṣé mo rán iṣẹ́ ni. Bá fi mọ́ dáadáa. Má fi. Kò dá kọ́tà ìṣe yóò dá. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Ìjọ́ náà rè bí àná ibi tí mo dúró sí rè tí mo ti ń advice ẹ̀ pé kó gba nǹkan tó bá fẹ́ gbà lọ́wọ́ bàbá Jídé kó tètè sílẹ̀ kó máa lọ. Onírọ̀ wà fi lá ọ̀dọ̀ ẹ̀ ló fẹ́ kú sí. Ṣé wá tán àbí kò tán sí? Wo ó yẹ kó dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ ni ṣebí ẹ̀gbẹ́ ojú ló ti bẹ̀ tí ẹ̀dùn náà ká ní pé ó bá ẹ̀ níbi tó ti máa bá fine girl ẹ̀ jẹ́ nǹkan kí ló fẹ́ ṣe àbí kò tiẹ̀ wá lọ bá ojú ẹ̀ yìí kó wá di pé táwọn èèyàn bá wọlé wàá máa béèrè pé tá ń wọlé o kí ló fẹ́ ṣe náà òun tàka òṣì dànù nǹkan tó máa jẹ òjẹ́ ọgbọ́n ìfà ó máa ń fa èèyàn lápò ìyá ni àbúrò rí rẹ̀ báyìí sìn ó wá ń pariwo ish ó ń dùn ẹ̀. wo má fi ṣe yẹ̀yẹ́ náà ṣé tó dó fọ́gùn mọ́ lórí ìsìn ìyá mi pé kò máa fi ṣe yẹ̀yẹ́ táyé pé owó lórí bọ̀ bẹ́ẹ̀ sì wá bá a ná o ní fi ṣe yẹ̀yẹ́ nísì tó tún wá jẹ́ pé ìyá ló bá bọ̀ bẹ́ẹ̀ tíjà bá pì ẹ̀ jẹ́ kó máa jẹ̀yà kó dẹ̀ tún máa rówó ẹniwọ̀n tó bá pì á dẹ̀ fẹ́ zẹ̀. ìjọ tó dé lọ́hùn kí ni ìwọ ń sọ ó ní dialogue burúkú lẹ́nu ṣá kó máa jẹ̀yà kó máa gbowó. mo fi ń ṣe yẹ̀yẹ́ right mo dẹ̀ tún sọ èyí tó ń jó òótọ́ ọ̀rọ̀ fún
tó bá rówó ń bẹ̀ náà ẹjọ́ máa ná ni. mo filẹ̀ gbọ́dọ̀ gbójú dúró kó báyìí kí n tẹ̀mọ́ ẹlẹ́nu ó ń dùn kí ni ìwọ ló mọ̀ kó ń dùn mí ẹ̀ta ní sọ̀kún. báyìí kí n kọ́ máa fẹ́ ṣe èyí. ṣé ìgbà tó ń fa nylon bag collectibles wọlé mò ń bẹ̀ wọ̀ ìgbà tó ń fa tí ń dìgò wọlé mò ń bẹ̀ wọ̀ àbí ìgbà tó ń jẹ tantalizers mò ń bẹ̀ jẹ́. abẹ́ẹ̀gì ìjọba ń fomi gbóná mọ́ kinní fún kinní onírànà rẹ̀. ṣé kò kí n ṣe drug tí mo fún yín tí mo ní kẹ́ lò sí inú mi tàbí inú ọtí fún yẹn lẹ́lò. omi mo ti ẹ lò wọn kò mọ tí omi ni mo lò fún. ẹ wá ń bẹ̀rù kó má lọ jí ṣe rí oògùn tó mú yẹn for the next 3 hours a máa sùn àsùn fúnfún tí fúnfún ni kò lè jí. That's nice. ẹ ṣe gan mo tẹ ẹ wo Ọlọ́run àpọ́n yín lé o ṣe rí pàtì tèmi màmá ṣe déédéé ṣùgbọ́n mo bẹ̀yìn rẹ́bẹ̀ kan màá fẹ́ kó wà ní separate room bíi confinement kan ṣe pé àwọn èèyàn ní tètè máa rí àbí wọn ní lọ síbẹ̀ so that ẹ mọ̀ pé nǹkan tá a jọ ń ṣe láàrin ara wa kó má lọ. nǹkan tẹ́ ń try láti sọ ẹ́ sìn ni pé kì í má fi sí general ward ó wà ní private ward àbí. ẹ kí ẹ tẹ pa. ìyẹn ò kì í ṣe problem ẹ̀yin lẹ máa ṣe wàhálà tó pọ̀ jù ń bẹ̀ in as much as tí ẹ̀yin bá ti fún àwa ní owó yorùbá ní ọbẹ̀ tó dùn owó ọlọ́pàá sorry owó ló pa owó ní kẹ̀kẹ́ yìn rere tẹ bá ti mú wá in fact tẹ bá fẹ́ kó lo 2 or 3 years ní ward ó máa lò lọ ẹ máa sanwó bed ẹ máa sanwó ward tí yẹn bá ti ń lọ then àwọn oògùn tí a máa lò fún a ní lè lo oògùn tá à ń lò fún àwọn alárùn ọpọlọ torí tá a bá bẹ̀rẹ̀ sí ní lo oògùn tá à ń lò fún àwọn alárùn ọpọlọ fún òun náà máa yí lórí yìí àfẹ́yìn so ilé ìgbọ̀ngàn ni kò sí wàhálà ìlú wọn dẹ́rì fún yín. owó ń yà ní lẹ́nu àbí cigarette ilé ìgbọ̀ngàn ló motivate àwa fún alára wa ojú lásán ò ṣe é wo wèrè. àwọn ẹ máa mọṣẹ́ dáadáa gbà lórí cigarette máa ń inspire yàn gan. ó máa ń help gan ni bí wọn bá ti fà á tó tún fi àwọn gúdà àbí nǹkan kan tó fi gbàgbàgà òun ń wò wèrè lọ ń gbọ́n yẹn wá. Bẹ́ẹ̀ bá dẹ̀ jọ̀ ya yín ó dẹ̀ ya yín ó nìyí. Bí wọ́n bá yé sí ilé à máa communicate. Ok, máa pè é. No wà. No wà. Ga o. Máa yẹ pé ó ní sìgá yìí ló máa fi dá ọgbẹ́ rú báyìí. Ẹ tó bá mú sìgá máa mọ̀ tí. Wọ́n á lọ máa ṣe kẹta o. Wọ́n á di pé ó fi sí private ward ó lọ di private dailies. Anyway, àwọn ará kóra tí wọ́n á lájẹ pé. Oṣù ọkọ̀ fẹ́ ṣàpèlè dábì sanwó náà. Oṣù ọkọ̀ fẹ́ ṣàpèlè dábì sanwó náà. Ọkọ̀ bí àdánwò.
dé tó refuse láti lo oògùn tí mo kó fún ẹ? Reason tí mo ṣe kó oògùn fún ẹ torí wípé kó lè wà okay ni. Mi ò fẹ́ dà ẹ́ mọ́ àwọn agánigàn tí à ń tọ́jú ní bíbáyìí. Èmi fúnra lára mi wá gbé oúnjẹ wá fún ẹ willingly pé kó jẹun kó lè lókun nínú torí wípé tó o bá jẹun o lè má ní strength ó kọ̀ ó lògùn. Wo má jẹ́ kí n tàn kó máa ń ṣe ọjọ́ kan àbí ọjọ́ méjì ló fẹ́ lò ń bíbáyìí. Ọjọ́ tó pọ̀ àmín ọdún tó pọ̀ oṣù tó pọ̀ rẹpẹtẹ ló fẹ́ lò máa ń. Yes, kí ló ń ṣe? Ìjọ tó yọ lọ dókítà, ìjọ tó yọ lọ ṣàánú mi, ṣàánú mi ewu mo yẹ wá ìṣó níwà lẹ́yìn o. Èmi àti èèyàn kankan ò jọ níjà ti tẹ́lẹ̀. Mi mọ ẹni tó ṣe lé fún mi, mọ ẹni tó ní kẹ́ wá sọ mí mọ́ bí ìjọ tó yọ lọ. Ipò ìṣàánú mi ti ìṣàánú ọkọ mi ó ti máa dààmú kiri, ó ti máa wà mí bẹ́ẹ̀ ìjọ tó yọ lọ. Ìjọ dókítà ìjọ. Wọ́n máa ṣe o. Sórí ọkọ ẹ̀ tó mention yẹn gangan, òun ló ní pé káwa wá dì ẹ́ mọ́lẹ̀ sí bíbáyìí pé ó rẹ̀ ẹ́ díẹ̀ ká máa wá fún ẹ ní treatment máa gba ìwòsàn kó máa gbà tọ́jú ìdí tó ṣe wà ń bí nìyẹn. Dókítà mi rò pé mo ní tá à ń sọ̀rọ̀ pa yìí. Ó mọ mẹ̀mẹ̀ àbí ọkọ ẹ̀ Babájídé kọ́ tó jẹ reverse tó nírùngbọ̀n ọkọ ẹni mẹ́. Babájídé ló ní ká wá sómi mọ́lẹ̀ mi. Of course. Kọ́kọ́ ṣe mí mo wà òkè náà mi láwọn ọpọlọ kí ló dé tó fi ní ká wá sórí mọ́ bí. Ìwọ ni wọ́n lè rò pé kó rẹ̀ ẹ́ but ọkọ ẹ̀ tẹjọ́ ń gbé ó jẹ́ kó yé wa kó rẹ̀ ẹ́ àwa gan mọ̀ kó rẹ̀ ẹ́ torí owó tá a ti gbà àbọ̀dà láti confam kó rẹ̀ ẹ́ a dẹ̀ mọ̀ kó rẹ̀ ẹ́ kó rẹ̀ ẹ́ ló lọ ń fọ́gò mọ́yàn lórí ó rẹ̀ mẹ́. Èèyàn máa burú o. Nǹkan tó wá bá mi fún lóòrùn pé kì í ṣe fún ẹ ṣé wọ́n lérò pé ó máa ṣe ṣe ṣá? Kí ni ìwọ́n mọ̀ tó ń jẹ́ fẹ́? Ọ̀rọ̀ ọmọkùnrin wọn wọ̀nyí ò ṣe é pọ́nlé tó báyìí. Àwọn ọmọ atẹrẹfọ̀ dìde wò ó tó bá ní kó fọwọ́ kọ́ wọn lọ́wọ́ kán fi gòkè báyìí wọ́n á máa ṣe pẹ́pẹ́ fúrú ni kò ní kó gbórí sílẹ̀ kó wọ́n jókòó lé wọ́n á gbórí sílẹ̀ torí nǹkan ń wá dẹ̀ ni tó o bá ti mú wọn gòkè tán báyìí wọ́n á yíjú padà ní wọ́n á wá ṣapá báyìí nǹkan wá ti tẹ̀ wọ́n lọ́wọ́ nìyẹn àbí Babájídé kọ́ ló ní kémi ṣe visa fún kó náà lè kọjá sí abroad. Babájídé ordinary roadside mechanic èmi ò ní lè ṣe. Mommy, me love Babájídé. You know they love me so much. Major, help me, but me assist them. Ṣé o pé méjì lọ wá mú? Ó tán. N tó fi máa mú mi wálẹ̀ náà ni. Tó bá ti di pé ẹ ṣá mọ̀ pé mi pọ̀ lọ́wọ́ yín, ẹ ṣá mọ̀ pé mi pọ̀ lọ́wọ́ yín, gbogbo ohun tó fẹ́ gbà lọ́wọ́ mi ọwọ́ mi abọ́ máa ṣe. Wọ́n mọ̀ yìí. Ó dà tó bá yẹ nǹkan tó fẹ́ nìyẹn. Tílẹ̀ bá mọ́ lọ́la ẹni tó bá wa ṣe tiẹ̀ máa pè á lè bẹ̀rẹ̀ processing nípa ti Babájídé Ọlọ́run á dẹ̀ lè fún wa ṣe. Ṣé o ti tán? Thank you, Mommy. I love you so much. Love you too. Ṣé torí ẹ̀ ló ṣe wá jí mi kalẹ̀ lórí? Ẹ má bínú. Ẹ̀yà ìṣòro ń pè tí. Báyọ̀ ẹ ṣé mo fẹ́ sí. Ó dàárọ̀. Ẹ ṣé o. No, má pariwo. Tó bá pariwo máa gba ẹ lábẹ́rẹ́ tí n bá dẹ̀ gba ẹ lábẹ́rẹ́ o lè tibẹ̀ já pátápátá ọ̀hún ní sòsé oyé má pariwo. Tó bá wà wọ̀n ẹ́ lògùn tó bá wọ̀n ẹ́ jẹun tó bá jẹun tó lògùn ìwọ ló níṣòro ẹ. Ẹ jọ tó lọ ìrìn ìgbà wo ni màá kúrò kí. Àbọ̀ tẹ̀lé kò ń ṣọdún kan kò ń ṣọdún méjì kò ń ṣọdún mẹ́ta ló máa lò ń bímọ. Mo kí wa kú ìjókòó ẹ pẹ̀lẹ́. Anyway mo sọ wípé kí gbogbo yín wá rí mi nínú ọ́fíìsì torí wípé ó ní reason. Ìdí àti túmọ̀ tí mo lè ṣe pé kí ẹ wá sí báyìí ni pé there is a very important issue tí mo fẹ́ ká treat. Ẹ̀yin náà bá fojú wò ẹ̀rí wípé
a ti ń wọnú ilé iṣẹ́ yìí tí mo lè gbà ládùúrà pé Ọlọ́run ti jẹ́ kó dáwọ́ dúró. But àìní jẹ́ kó dáwọ́ dúró ẹ̀ ó wà lọ́wọ́ gbogbo ìṣẹ́jókòó yìí, especially ẹ̀yin obìnrin. Nítorí pé tí ibi kan bá ń tòrò ọ̀pọ̀lọpọ̀ máa fẹ́ máa tójú bọlé ìfimúfínlẹ̀ tí ló ń ṣẹlẹ̀ yára bẹ́ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé ọkùnrin ò ní sábà ráyè ìjókòó rẹ̀ ẹ̀yin obìnrin náà lè máa ṣe tótótótótótó. Now, let me go straight to the point. Mo gbé nǹkan tí ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin bá gbọ́ ní bíbá ilé ẹ̀ ní àǹfààní àti pàṣẹ sáwọn ìṣòro. Bá lọ sí second floor, ward kan wà by your left hand. Ṣẹ́rí ward tí mò ń sọ̀rọ̀ yìí, mi ò fẹ́ kí anybody, mi ò fẹ́ kí ẹnì kankan kó débẹ̀ nínú mi. Ibi tí n bá fi ẹlẹ́mú ṣọ́ ní ṣọ́, ìbẹ̀rẹ̀ ṣọ́, ẹ má dé ward yẹn rárá. Bọ́sà, tí a bá fẹ́ fáwọn patients ní treatment àbí táwọn cleaners bá fẹ́ clean ibẹ̀, báwo ni a ṣe máa ṣe tà? Ṣé mo ti sọ pé patient náà? Anyway, bí mo sọ bí mi ò sọ kò pẹ́. All I know is ẹ má dé ibẹ̀ lọ fún anybody ní treatment. Tí àwọn tó ń clean bá fẹ́ clean, ẹni pé kán fi cleanness ẹlẹ̀ fún Ọlọ́run. Ẹni kí àwọn tó ń kógun lọ síbẹ̀ kí wọ́n fi ìtọ́jú bẹ́lẹ̀ fún Ọlọ́run kan má débẹ̀. Nǹkan tí mo ní mo fẹ́ bá ń sọ ní Yorùbá go back to your love. All right, sir. Eré o. Yes, sir. Ẹ kílé. Yes, sir. Ẹ kí á ṣe. All right, sir. That reminds me, mi ò gbóhùn Bísọ́lá nílé látàárọ̀ ṣó jáde ni. Má bínú rẹ̀, mi ò sọ fún ẹ̀yin. Bísọ́lá ti padà sí London. Bísọ́lá ti padà sí London. Ọkàn wò pé àwọn ọmọ yẹn fún wa bẹ́ẹ̀ lóhùn kò sí ọkọ̀ tó wà pẹ̀lú wọn. Wọ́n lè ti mí ìṣúwà sọ, mo ní kó lọ fara mọ́ wọn díẹ̀. Ṣé o pé gbogbo nǹkan tí mo bẹ̀ sọ náà ló tẹ̀lé yẹn? Mo sọ fún nígbà mo nípa ìmí ìjòlè wa jòkó sí Nàìjíríà bí báyìí. Pàtó jẹ́ pọ̀ òun ni àwọn ọmọ wà. Mọ́rù bàbá ló ní kéèsì, òun ní kéèsì. That night. We have opened like few months. Too much at it. I'm just Of course. Yeah, it'll be ready to do one. So we call one to get good charge. You charge it. Yeah, it's what I know about the problem. I want you to do better. So far, one thing. Someone that did it's one of them. Ẹ̀yin ọ̀rẹ́, ẹ jọ̀ọ́ tí rọlọ ẹ fílà tó mọ ilé nílé yín o. Ẹ wo lẹ́ẹ̀ni ìbúrẹ́yà ti rọ nílò débi wípé ẹ máa forí yín báyìí máa fẹ̀yìn délé. Ṣé wà ṣe lérò pálámù yóò bí tẹ lóko wá ni àwọn wa mọ tí ń bá ilé ni o akọni ká wà láfíà ẹ. Ẹ ṣé gan-an ni, thank you so much. Ó sọ wá dọlọ́tì àbúrò ó wà lára ẹ̀ ń bẹ̀ gbogbo òrojú ẹ̀ ni gbogbo ṣe ń dán láwọ̀ bí ara ẹ̀ ṣe ń tutù yìnyín ẹ̀kẹ́ ẹ̀gbọ́n pàápàá ṣe ló ń yọ bí ẹni tó lo máwúmáwú. Kí ló ń sọ yìí o ní kó má yọ lẹ́kẹ̀ẹ́ nígbà tọ́pọ̀ ẹ̀ ń tọ́jú ẹ̀ ó jẹ́ dọ́ pé yọ lẹ́kẹ̀ẹ́ náà jọ́ nítorí Ọlọ́run. O torí ẹ̀ gan mo ṣe ní kẹ́ ẹ lọ máa rì ṣé ẹ wúra yín ni
ẹ rí pé irun funfun ti ń yọ lórí yín especially ìwọ yìí ẹ lọ máa rí ṣé tí a fẹ́ gbọ́ tuntun ọkọ mi ní pé tí mo bá ti bímọ tó lọ ń sọ mi láyọ̀ ó máa fún mi ní latest car in town as a gift. irọ́ ni abẹ́ta káàdọ̀ lọ́wọ́ kọ fẹ́. tètè ó bẹ́ta. Bùkọ́lá jẹ́ káwọn náà lọ marry èmi gógó fẹ́ marry nísìnyí ọ̀rẹ́ mi gbájú ló wà. Camry. fún ìtẹ̀mí gan pèsè ọkọ rẹ fún mi ẹ̀wọ̀ ẹ̀yàn rẹ mi ṣẹ́rí ọlọ́run ọba nìkan la fẹ́ fi síwájú ju nǹkan tó wà lẹ́yìn kọ́lọ́run ọba kó bá wa sọ láyọ̀ àtàlàáfíà ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ torí bí mo ṣe wà yìí ẹ ti mọ̀ pé mi ò mọ̀jú pátí ló ń tèmi o bí ṣe máa gẹ́gẹ́lé mi rè yáyáyá ni. ìyáàgá tó ṣe máa ṣe gẹ́gẹ́ pátí rider. ẹ ṣe iṣẹ́ má yẹ gbèsè wà lára. ọ̀rẹ́ mi ṣe wà ókè. bàbá wa ni máa yẹ máa tó bẹ̀rẹ̀ báyìí. nọ́ọ̀sì mi ṣé yóò kí n gbóhùn nínú wọ́ọ̀dù nọ́ọ̀sì títí mo máa ń gbóhùn àní ṣe lé ní akọ máa scream àti gbóhùn yẹn gan-an ohun obìnrin ni bọ̀ kí ló dé tí dókítà ní ká má wọ inú mi ṣe rí ìtọ́ ní kó má wọ̀ bẹ́ẹ̀ ojú ọ̀kan di máa find out bí tó máa ní ká má wọ̀ bẹ́ẹ̀ ṣé wàá ní nǹkan tí dókítà yẹn ń ṣe gbogbo ẹ̀ pátá báyìí máa find out lémi àbíṣẹ́ ti gbé fáìlì ẹ wò ó gbọ́dọ̀ ní pé wà pẹ̀lú ẹ ṣe òótọ́ ni mo sọ fún ẹ ṣeré mi máa find out gbogbo secret yẹn pátá lè máa review. èmi kẹ bí ọlọ́gbọ́n rẹ̀ ó mo jẹ́ èmi kẹ. èmi máa bọ̀ nǹkan tí dókítà yẹn ti gbọ̀ngbọ̀ngbọ̀ ọjọ́ kan àṣírí ẹ̀ máa ṣe. báyìí òun lè sùn báyìí gbèsè báyìí kí n bá wọn dẹsẹ̀ mu kí n dẹ̀yìn mu mo dẹ̀ ní ṣé kìí ṣe pé àsìkò ti tó ó ní àsìkò tó pé kí sáà mẹ́sàn-án mo kẹ́ẹ̀tẹ̀ àti fọ́ọ̀kùn wàhálà ni má fọ́ọ̀kùn o èyí ni má fọ́ọ̀kùn o. táìm ti tó nìyẹn ẹ bá ti pè mí ti pẹ́ ẹ má get confused táìm ti tó nìyẹn bí a kà mọ lọ sí hospital yes táìm ti tó nìyẹn. Mora má ṣojo náà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Olú ti da olú mi báwo ni mo máa ṣe dá. Ó ṣojo máa. Dé lọ ṣe. Pẹ̀lẹ́ wọ́n ṣojo. Ṣé rí i? bàtà báyìí náà bò wọ́n bí obìnrin tó rẹwà báyìí irú kọ̀ǹdíṣọ̀n wo ló wá lè gbé irú obìnrin báyìí wá síbí báyìí ní àbíyamọ. ìṣe èmi náà wọ́n bá bá mi ní báyìí mo gbé. Báwo lè ṣe débi? Ìjọ ṣé dókítà yọ sí ara rẹ̀? Kò sí náà kankan bí. Ìjọ tó lọ rúùsì ẹ ràn mí lọ́wọ́ mi kì í ṣe wèrè. Ẹ ṣe wèrè wọ́n wá tọ́jú mi pamọ́ síbí ni. Àǹtí ẹ kì í ṣe wèrè lé wa bíbáyìí láti jọjọ́ yìí. Egbò nọ́ọ̀sì ó ní bó ṣe jẹ́ ni mi kì í ṣe wèrè ṣé bí aṣọ tí mo wọ̀ yìí black ni
mo dẹ̀ wọ ṣòkòtò orange sí mo mọ nǹkan tí mò ń sọ mo mọ ẹ̀yin náà ẹ wọṣọ white ẹ tọ́ lipstick pink ẹ bàtà ní black ẹ mú kí ìdání mo mọ nǹkan tí mò ń sọ. àǹtí ẹ ṣọ mi kì í ṣe wèrè bí mo ṣe máa ń pariwo tí mò ń sunkún láti jọ ẹ wọn wá tọ́jú mi pamọ́ síbí ni ó dàbí ẹni pé àjọmọ dókítà àti ọkọ mi ni pé kí wọ́n tọ́jú mi pamọ́ síbí nìyẹn. ẹ kí lè wá lè ṣe fún ọyìn tó máa ṣe náà fún bẹ́ẹ̀. ẹ ṣọ mo wọ́n ṣàtọ́jú mi sọ pé ìjọ tó lọ lọ má jẹ́ ká fún ọ fọlọ́run bá bẹ̀rẹ̀ ìwọ ò lè ṣe fún mi bí a ti tú mi sílẹ̀ kékeré máa lọ tẹ̀lé. kí lẹ rí. ẹ máa gbọ́rọ̀ tẹ̀ ń sọ kí n tún yín lẹ̀ tí mo débi báyìí mo jọ́ débi báyìí kí n tún wá tún yín lẹ̀ ẹ fẹ́ kó bá mi ni ẹ fẹ́ kó mi sí gbèsè. Kí n tún wá etí kí n tún gbé tí mi wá. ẹ má jẹ́ ń gbé tí wá. ṣé ibi bí mo ṣe wà nọ́ọ̀sì olóhùn bùkún mi lọ́pọ̀lọpọ̀ mo wá fẹ́ kẹ́ ẹ ṣoore ńlá kan fún mi mo dẹ̀ ṣèlérí pé tẹ́ bá fi lè ṣoore fún mi máa tọ́jú yín máa ṣe nǹkan tó máa jọ yín lójú fún yín títí ayé yín ẹ̀ ni mo ṣe mọ̀ tẹ́ bá fi lè ṣèrànlọ́wọ́ ẹ̀ fún mi ètò tó lọ lọ́hùn. àǹtí báwo mo ṣe wá lè ràn yín lọ́wọ́ mo fẹ́ kẹ́ bá mi lọ sọ́dọ̀ màmá mi kí bá mi ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ bíbá ẹ̀ fún mi kó lè mọ bó ṣe wá yọ mí kúrò bíbá kí má bàa ṣègbè síbi tó tó lọ́hùn bá. báwo mo lè gẹ̀ẹ́sì kẹ́ni. àdírẹ́sì ọ̀dọ̀ mọ́mì mi ní nọ́mbà 55 olówó sòkèdílẹ̀ street ní yàyà àbàdàn níbi sáìdì ọgbà yẹn ìjọ tó lọ èwo tí bá ti lè ṣe ìrànlọ́wọ́ ẹ̀ fún mi sẹ́ àrẹ́sẹ̀ gbogbo nǹkan tí bá fẹ́ ni màá ṣe fún yín ìyàwó mi jẹ yín mọ́ títí láéláé máa compensate ní ìjọ tó lọ. máa gbìyànjú náà máa gbìyànjú ṣùgbọ́n ẹ wò ẹnu yín báyìí kẹ́ ẹ dì báyìí ni kò sẹ́ni tó gbọ́dọ̀ gbọ́ ọ mo yọ̀ wọ bí báyìí ni mo ò dẹ̀ fẹ́ lùzì iṣẹ́ mi. kò sẹ́ni tó mọ́ mo yí wọlé o ṣe gbọ́ wíwo ṣé ìwọ̀n tí mo lè ṣe. òye mi náà nítorí ariwo tó kàn pa ní pé ọkàn wọn ló plan pẹ̀lú dókítà wa tó fi wá dump wọn sí hospital wa. níyẹn Babájídé ọkọ ẹ̀. ó yà mí lẹ́nu. ayé mà níkà o ọ̀rẹ́ mà níwọ̀n o ládùúrú tọmọ mi ṣe fún Babájídé kó lè ṣe àṣeyọrí tó dẹ̀ ń purọ́ fún mi mo béèrè ọmọ mi lọ́wọ́ ẹ̀ ó ló ti padà lọ sílùú èyìnbó àṣeṣe ló lọ gbé ọmọ mi pamọ́ kí ló dé kí ni mo ṣe fọmọkùnrin yìí mo gbé orí mi ẹjọ àǹtí kí ni àdírẹ́sì hospital ti yín gangan. tẹ bá ti débi sábó ẹ ṣáà mọ̀ Kòròdú dáadáa. ẹ ṣèrànlọ́wọ́ kan fún mi tẹ ẹ bá níwèé àti báírò ń bẹ yẹn ẹ bá mi mú síta kẹ bá mi kọ. kékeré ni ẹ ṣọ ìwé wà bí báyìí máa sáré báyìí kan nísìn. ilé ayé yìí máa lé o ìwọ lọ. ẹ wò má ẹ wò wọn rè tẹ bá ti dé Kòròdú kò ṣòro rárá ẹbí ìlọwọ ẹni ìbòdè wájú ẹ tiẹ. ẹbí sórí burúkú ayé ò ní so yín mọ́lẹ̀ bí ẹran aláàánú ò ní jìnnà sí yín ẹ ṣé mo dúpẹ́ o. mo ní ẹ̀bẹ̀ kan ni wọ́n fẹ́ bẹ̀yìn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò sẹ́ni tó mọ mo yé débi báyìí o ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì gbọ́ ọ̀pọ̀ ọ̀tí ẹ̀ mọ̀ pé bóyá èèyàn kan wá láti hospital wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mọ́ mi ẹ jọ̀ọ́ mo fẹ́ lùzì iṣẹ́ mi o. nígbà tí mi ò ya wèrè ó dàgbọ́ tí mo bá débẹ̀ tí n bá ń gbà yín lójú ẹ máa mú mọ́ra. àmọ́ mi tẹ́lẹ̀ ńkọ́. ẹ ṣe mo ti lọ. orin ó dà ọ̀mà. yes ma. ẹ ṣe o. yes ma. ẹ máa wọlé o. yes ma. ẹ ṣe o. ọmọ mi. ó ti dà. àṣírí ẹ ti tú gbogbo tó ọ̀sẹ̀ tí lè fi gbóná mọ̀ òkú tó sí ẹsẹ̀ ti yọ síta àṣírí ẹ tú wo mi ibi tẹ́ ẹ lọ dí ọmọ tèmi mọ́ tẹ́ ẹ lọ fi irin di ọmọ tèmi lọ́wọ́ lẹ́sẹ̀ láì ya wèrè lágbára ọlọ́ ìwọ ló máa rógun wèrè ìrandíran ẹ máa ya wèrè. ibi ìyẹn mọ́ mi ta ló ti ó lọ sí ibi tẹ́ ẹ sọ ọmọ ọlọ́mọ mọ́ mi yàrá hospital mọ́ ti.
Mo lè ti gbọ́rú ọ̀rọ̀ tẹ̀ sẹ́yìn sí mo lè ti gbọ́ yẹn sí ta ló sọ yẹn fún yín. Ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi báyìí. Àṣetorí pé o fẹ́ fẹ́ yàwó lẹ́ṣẹ̀ lọ́pọ̀ ọmọ tèmi kúnlẹ̀ sí kọ̀rọ̀ mi kan lẹ́ni kò tí ọmọ tèmi mọ́lé ṣé torí egbèrè tó ṣoyún nú bíi ti mùsù yìí olórí burúkú lẹ̀ méjèèjì ẹ̀ ní ṣe oríire yìí. Ẹ̀pọ̀ tí mo lè ti ń gbọ́ gbogbo àwọn kókà òkú. Ìlú ló máa sẹ́ ikọ́ máa bọ́ lọ́ọ́ lẹ́yìn wa. Ẹ jẹ́ rọra. Kí ló ṣe wọ́n? Yémi dáadáa máa fún mi tó bá ṣubú sí lọ. Ẹ dìde o torí mi fẹ́ tí ì tẹ́lẹ̀ ẹ̀yin lẹ́sọ̀rọ̀ ayé di ẹni tẹ́tẹ́ ẹ̀ máa jà lẹ́sìn ní pẹ̀lú mi sí. Ẹ dìde mi láì fún ìjọba ìtọ́jú wọn kó dìde náà. Ṣé bẹ́ẹ̀ jó lọ́sọ̀ mọ́ra yín lọ́rùn kí ló wá lọ? Èmi ò lè fọwọ́ kàn. Kìnìún ní sọ́kùn máa sọ́kùn bẹ́ẹ̀ máa sọ́kùn bẹ́ẹ̀ lù bíi pápá máa sọ́kùn bẹ́ẹ̀ mọ́ máa sọ́kùn bẹ́ẹ̀ mọ́. Ìṣòro kí la fẹ́ ṣe sí wọn sí? Kí ló fẹ́ wọ́n? Ìjẹ́ kí ló fi ṣọwọ́ ẹ̀kọ́ yìí mi? Ó ti kó dé. Màmá sọ lóòrò bẹ́ẹ̀ ní kékeré talókù. Ó yá dìde o, màmá yìí dìde o. Kí ló wá fẹ́ ṣe sí tètè gbé mu o? Èmi ò fọ́kùn ilé ìta náà. Ìyá yìí wọ́n máa dànù síbi iṣẹ́. Kí ni mo ṣe ń sìn tí mo kàn tí wọ́n lásán? Wọ́n dé sáré lọ bẹ́ẹ̀ yẹn. Ẹ̀mú yẹn tó kàn máa ní bọ́dí táàrí mọ́ pé kò sí ọkọ̀ rárá wọn. Ó kàn dábọ̀ dànù nísinsìnyí ó lè lọ. Ìwọ́n lọ rí báyìí sí. Kí ló wá fẹ́ ṣe sí tètè gbé mu o? Ojú ọkọ̀ fẹ́ ṣàpèlè dábì sanwó náà. Mo ṣọkọ̀ fẹ́ ṣàpèlè dábì sanwó náà. Ọkọ̀ bí àdánwò máa jẹ́ fẹ́. Mo ṣọkọ̀ fẹ́ ṣàpèlè dábì sanwó náà. À ń bọ̀ láti ibìkan ní à ń lọ lé. Ẹ ń bọ̀ láti ibìkan ẹ ń lọ lé. Ẹ yẹ wá ṣíbùtù yín ẹ jẹ́ káwọn nǹkan tó wà ń bẹ̀. Ẹ wá ṣíbùtù yín káwọn nǹkan tó wà ń bẹ̀. Kò sí nǹkan bẹ́ẹ̀. Àgálì sáà bàbá kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àwọn arákùnrin lọ́nà àwọn ń bọ̀ láti òde ó sì gbé arábìnrin kan tó lóyún sẹ́gbẹ̀ẹ́. Ẹ kálẹ̀ o. Ẹ kálẹ̀ o. Àgálì bàbá. Ó wá gọ́wọ́ ẹ̀ ni. Ṣé ilé ìjọ aago méjìlá lójú ẹ̀ àbágọ́ kan ti lù? Well done. Bàbá ẹni yá wèrè ẹ máa lọ ti. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Ẹ wọlé mọ̀dà. Ẹ ra. Lọ́gbẹ́ kí ni? Orí mi dòrò. Ẹ wọlé mọ̀dà. Bẹ́ẹ̀kì ní pọ̀ ọ̀dẹ̀. Ṣé tó bá rí olè ó dààmú? Àmọ́ bàbá àwọn Yorùbá náà ló ní ojúlára kò fẹ́ sọ́ọ̀rì. Àwọn arákùnrin tó ń lọ yàrá ń fún mi sí wọn. Ìwọ jálá kan. Àánú mi ṣe ẹ́, o ti lóòkà àbáyé tàbí? Wọ́n tú fún ẹ dànù. Kí ni irú ìyá yìí lè ṣe tó wá jẹ́ pé òkú ẹ̀ lọ́wájú sí bíbá yìí? Fún mọ̀kan tó bẹ̀ mí lẹ́rù jù. Bí ó ṣe pé orí ilẹ̀ onílẹ̀ tó wá sí òkú ìyá yìí sí. Tọ́lọ́pàá bá dé báyìí 100 years lẹ́wọ̀n ẹ̀. Ok, ṣé ìwọ? Fẹ́ tó nílé ni.
ẹ má sá fún mi. Mọ́mì, ẹni ká má sá fún yín. Ṣé ẹ̀yin tẹ́ tún kú sí bíbá yìí? Tẹ́ tún wá jí dìde padà tẹ́ ń rúnra. Ẹ wá ní ká má sá fún yín. Mi ò kú. Ṣé rí ẹmọ kan tó bá dìjú nù ẹ ni pé a ti lọ rìpọ́ọ̀tù fún àwọn káńsù pé kó wá gbé òkú yín kó wá gbé kúrò bíbá yìí. Ọlọ́run má jẹ́ èmi kì yóò kú ikú kíkú kankan bí kò ṣe yí o. Ẹ jọ̀ọ́ mi ò ṣòfò. Ẹ rọra. Mọ́mì, àdúgbò tẹwà báyìí Ìjẹ̀dẹ̀ lẹ́wà. Ìjẹ̀dẹ̀ ló wá ju òkú yín sí. Mi ò ṣòfò má pè mí lọ. Mi ò ṣòfò. Ìjẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run báwo ni mo ṣe lè ja ojú ọ̀nà. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ òun mọ̀nà òun máa mú yín débẹ̀. Ẹ mọ̀ pé ìwọ mọ̀nà ju èmi lọ. Ṣé bí lọ bí èmi sí? Ṣé bàbá bí èmi sí ọ pé ìwọ mọ̀nà ju gbogbo bíbá ìwọ ló mọ̀ bẹ́ẹ̀. Wàá lè mú wọn lọ síbẹ̀. Ẹ má àgíyù èmi máa mú wọn lọ tó lójú ṣàrẹ. Ok, ìyá Màríà ni wọ́n tiẹ̀. Òun á mú yín débẹ̀. Àwọn mọ̀nà jù. Ẹlẹ́yinjú àánú. Ọmọ igbó. Ọjọ́ ti ẹ̀ dìgbò orí bó ṣe rí. Bó ṣe wá lọ yẹn sìn kí yẹn wá lọ gà lọ́rùn mọ́lẹ̀. Ìwọ náà ti ọmọ bó ṣe rí tẹ́lẹ̀ o tún lè sáré. Ó yá máa lọ. Ó tún wá lọ yíra padà kó ju o. Ọlọ́run ó yá ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́. Nurse, doctor ńkọ́? Ń bọ̀ lọ́fíìsì mi. Ó yá, wọ́n fẹ́ rí yín. Kí la ṣe? Ọmọ tí ẹ kidnap tí ẹ kí kọ́mọ́ sọ́dọ̀ yín báyìí láì ṣe kí nǹkan ṣe. Ẹ wo tó bá kọ̀ tí ò sọ bí tí ọmọ mi wà ẹ fi bọ́ fọ́ ní kókósẹ̀. Mr. Man, má try láti bá mi ṣe agídí o. Tó bá bá mi ṣe agídí, ṣòro ẹsẹ̀ méjèèjì máa sọ̀dọ̀ ẹ̀ pàtàkì fún ẹ. Màá explain òótọ́ ni. So ibi tí ẹ wá gbọ́ ọmọ yẹn sí ní báyìí fẹ́ kẹ́ mú mi débẹ̀. Ìwọ tẹ̀ ó máa tẹ̀lé mi sí sórí ìwọ ó máa dúró sí ibà any boy tó bá jáde láti any ward àbí any office kò dé tẹ̀lé síbẹ̀ ok. Mr. Man, move. Ẹ̀yin yóò burú kan ṣá so ibi ni ẹ de arábìnrin tó rẹwà bá ibi lẹ̀ dé mọ́ kí ló ṣe fún yín kí ló dé. kì í ṣe ẹjọ́ mi yìí ná ọkọ ẹ̀ ló fà wá ní little change pé kábòhùn kàǹpọ̀ ẹ̀ pé ó sì ká dẹ̀ máa treat ẹ̀ mọ́ bí kò ń ṣe ẹjọ́ mi. ẹ máa tọ́ kíákíá Ọmọ mi dẹ̀! Ọmọ mi! Ọmọ tèmi ló fi rin mi. Ìwọ ọkùnrin Ọlọ́run ní fire fún ẹ. Ọlọ́run ní fire fún ẹ. Ṣé Babájídé ni? Èmi Bísọ́lá ìyá àwọn ọmọ ìlú ń sọ̀rọ̀. Ó ti tó kàn ṣàrọ̀ra gbé ẹsẹ̀ gbẹ̀ kan. Babájídé. Ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fún ẹ. Ìwọ àbí? Imú wà ní ká kó máa jẹ́ agbóhùn àṣebí. Sọ bó ṣe rí rèé. Àṣeyàn burúkú ni ẹ́. Àṣé olórí ẹ̀ ó dúdú jù lọ. Lẹ́mi àti ẹ, ó wá ní kọ́ lọ forí mọ́lẹ̀ síbí kan láì kì í ṣe wèrè. Ó ti rò pé máa kú síbẹ̀ àná. Nítorí kíni? Nítorí obìnrin mi.
jóná ṣé o jáde lọ́jọ́ kan rí tí mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ló ti ń bọ̀ ṣé mo wàhálà ẹ ni lẹ́nu jákèjàre ọ̀rọ̀ kí ló wà lẹ́nu ẹ̀ kí ni nǹkan tó fẹ́ máa explain wípé ọ̀kan ló ṣe àbí jẹ́ kí n sọ kankan fún ẹ o ti dà bẹ́ẹ̀ mo ti mọ owó èèyàn tó ń jẹ́ báyìí ìwọ náà wá tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó máa gbọ́ mi dáadáa o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ò tí ì rí nǹkan kan bẹ́ẹ̀ ni èmi àti àjọ máa ná tán bí owó ni ẹni tó bá rán yàn lọ sẹ́wọ̀n ni kó náà máa sásùn para sórí nǹkan tí màá bẹ́ẹ̀ fà á Jídé nǹkan tí mo máa bẹ́ẹ̀ kù ara ẹ̀ ò ní gbà sórí tó bá ń lálà tó bá rí pé egun lè èmi kíní burúkú yìí ni mo wà lẹ́yìn gbogbo àjálù burúkú tó bá bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ sí ẹ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ má ṣòpò máa wá èèyàn tó ń ṣe kiri èmi ni mo wà lẹ́yìn ẹ̀ gbogbo nǹkan tí wọn náà bá wá mọ̀ ṣe o tó bá jẹ́ pé ọ̀dọ̀ olóògùn ẹ ló fẹ́ padà sí ìwọ náà lọ padà síbẹ̀ wá bá mi bẹ̀ Jídé máa bẹ́ẹ̀ ná sábì owó máa bẹ́ẹ̀ fíra mo máa bẹ́ẹ̀ fíra bí àpò ìwọ olórí burúkú má ṣàǹfààní ọkùnrin jàtìjàtì irú ẹ̀ lọkùnrin òṣì bẹ́ẹ̀ náà ló máa jẹ́ kí èèyàn máa ṣépè fọ́kùnrin kiri láti gbogbo nǹkan tí mo ṣe fún ẹ gbogbo sórí olórí burúkú dọ́pọ̀ tẹ́jọ́ pa tẹ́jọ́ kún òun náà wà níbi tó ti ń fi ẹ̀wọ̀n gbára ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀wọ̀n yẹn nìwọ náà máa kú sígbẹ̀yìn wo olòṣì jàtìjàtì ó lè ọ̀fọ̀ ó ní jìbìtì aláìní tẹ́lọ́rùn kí ni jẹ́ kúrò lórí fóònù fún mi jàre olòṣì. Jídé èmi náà tó wọ. mo ṣọkọ fẹ́ ṣọkọlẹ̀ jábí sanwó náà ọkọ bí àdánwò Èdùmàrè má jẹ́ ń fẹ́. ó ti ṣẹlẹ̀ náà sí báyìí nǹkan táwọn máa ṣe ní kàmárò èyí nǹkan náà lè kú fún yín sí ṣé pé ìwọ tún lè wá bá mi. ọ̀nà àbáyọ la máa gbọ́dọ̀ wá sí ẹjọ́ ìṣàánú. káwọ́nà àbáyọ nígbà tí mò ń bá ẹ sọ ń jọ sí tó kọ etí ikú sí mi tó lájá ló ń gbó ìwọ kí lọmọlọmọ ṣe fún ẹ tó fi bá débi tó bá dé yẹn wọn kò tiẹ̀ sí èmi ò tiẹ̀ bẹ́ẹ̀ nẹ́jọ́ o ju pé kó yá wá àtúnṣe pẹ̀lú ẹ̀ kó lọ bẹ̀ ọmọ yẹn tó bá ti gbẹ̀bẹ̀ ó parí àìgbẹ̀bẹ̀ ọmọ yẹn ò lè rí ìyọnu tèmi pàápàá màá kọ́ ẹ lọ́mọ ni. bó tẹ ẹyin tí mo rò pé bóyá ẹnìkan lè kú fún mi sìn tí màá lè fọ̀rọ̀ lọ ẹyin wá sọ̀rọ̀ báyìí a ló ti ṣẹlẹ̀ mo ti gbà pé mo ṣe àṣìṣe ṣùgbọ́n ẹ ràn mí lọ́wọ́ náà nìyẹn mo ṣe wá bá yín nìyẹn. ṣé bó tiẹ̀ mọ̀ pé mi nìkan náà ló kú fún ẹ ìgbà tó ń peku tó ń dajẹ tó ń pẹja tó ń dajẹ ó wá pa àrọ̀ gidigba sí ó wá gbé kámímọ́lé mi ní ìgbà àyàfi tó bá lọ find solution sọ̀rọ̀ ọmọ yẹn láì jẹ́ bẹ́ẹ̀ wàá wá wọlé ìdáadáa wàá bú yẹ̀pẹ̀ bẹ̀ dání mi ò gbọ́dọ̀ rí ẹsẹ̀ nínú ilé yìí yàtọ̀ sí pé ọmọ yẹn gbẹ̀bẹ̀ o. ẹ kọ ẹ sí mi. èmi kọ ìsẹ̀ mi tí sọ tèmi máa kọ ìsẹ̀ náà nìyẹn lọ́bẹ̀ẹ́ kó mọ́mọ́ yẹn wá bíbá yìí kiri pé ẹjọ́ wá bí lóòótọ́ ó ti gbẹ̀bẹ̀ ló bá tán àìjẹ́ bẹ́ẹ̀ o lè rí ọdún mi o. Mistura má ṣe ọ̀rẹ́ ẹ lóyún sí pé kí n pè ọ́. kí ló ṣe. ṣé o mọ̀ pé mi ì sùn mọ́jú all through the night iṣẹ́ ló ń yí sọ́tún yí sósì sùn báyìí òun lè sùn báyìí gbẹ́sẹ̀ báyìí kí n bá wọn dẹ́sẹ̀ mu kí n dẹ́yìn mu mo dẹ̀ ní ṣé kí n ṣe pé àsìkò ti tó ó ní àsìkò tó pé kí n ṣáà mẹ́sọ̀ tó mo gẹ̀ẹ́tẹ̀ àti fọ́ọ̀kùn wàhálà ni máa fọ́ọ̀kùn wo èyí ni máa fọ́ọ̀kùn wo. táìmù ti tó nìyẹn ẹ bá ti pè mí ti pẹ́ ẹ má get confused táìmù ti tó nìyẹn bí a kà mọ lọ sí hospital yes táìmù ti tó nìyẹn.
Mo ra má ṣojo náà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Omi ò ti da olómi báwo ni mo máa ṣe dá? Ó ń ṣojo máa. Dé lọ ṣe. Pẹ̀lẹ́ wọ́n ń ṣojo. Very official. All of a sudden, almost so defiant. You know, and at the end of the day, if I'm meeting to serious result in that way. That's a good performance. So, can you imagine this? I want to take a bit of Jonathan, everything carry. No matter to be a man. My sick girl. Báwo ló ṣe rìn? Báwo ló ṣe débí? Báwo ni mo ṣe wọlé? Báwo ni mo ṣe wọnú ilé mi? Jídé. Báwo lèmi ṣe wọ inú ilé mi? Inú ilé tí mo fi owó ara mi kọ́. Inú ilé tí mo fi òògùn mi kó jọ. Ó wá bi mí pé báwo ni mo ṣe wọlé? Mo jọ fẹ́ wọlé ni. Ọ̀dẹ̀. Ṣé o tán? Ṣé gbogbo ẹ̀ náà rẹ̀? Ṣé kò jù báyìí lọ? Ṣé gbogbo nǹkan tó fi ń bóbó ẹ̀ rí? Ó máa ga fún ẹ o. Ó máa ga fún ẹ o. Ó máa ń sọ náà. Wọ́n lẹ́yìn ọmọ ojú ọ̀rọ̀ lárí báyìí. Ẹ̀yin ọmọ tálíkà báyìí. Tẹ bá ti jọra tọ́ ọ láwò lọ́jọ́ kan báyìí. Ẹ máa ṣe bàlàbàlà lẹ́ máa ṣe yàrá yòlò ní. Ṣé gbogbo nǹkan tó gbójú náà rè? Ṣé gbogbo nǹkan tó gbójú lé rè? Ṣé rè? Gbogbo nǹkan tó fẹ́ jogún rè? Tó fi ṣe àdúrú nǹkan tó ṣe yẹn fún mi. Jídé, ládùúrú nǹkan tí mi àti ẹ ti jọ dàpọ̀. O ò tí ẹ̀rù tọmọ tó wà láàrin wa. Ìwọ, o bá ti sọ fún mi. O mọ̀ báyé mi ò le tó yẹn. Àwọn bá ti sọ fún mi bí ìyàwó mi ò jọ torí Ọlọ́run mo fẹ́ jẹun. Mo fẹ́ jogún ẹ̀. Wọ́n á dẹ̀ ti gbé gbogbo ẹ̀ lẹ̀ fún ẹ wí nílé kò jọ mí lójú kò ní mí ní ìsinmi náà mélòó lélẹ̀. Wá ń torí ìpékeré èlú dàbí egun oníkọ̀ ẹ̀. Wà lọ ń ṣòṣì pẹ̀lú mi. Ọlọ́pàá mo fẹ́ bẹ̀ má bínú. Kì í ṣe bóyá mo plan ẹ̀ bẹ́ẹ̀ ó kàn rí bẹ́ẹ̀ ni. Mo understand nǹkan tó ń ṣẹlẹ̀. Ìwọ gan ò plan fún gbogbo kinní ò wíṣì kó ṣẹlẹ̀ àbí. Èṣù ni mi ì rí irun ní ìgbésí ayé mi pé ó possible kí ìhùwà tí ó dáa. Mo máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ìgbà míì tó yẹ pé nǹkan máa ń yí mọ́yàn lọ́wọ́. Kí ló máa ṣẹlẹ̀ sí? Nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí. Ìbọn. Máa rí ìbọn tó máa pààyàn. Èmi kọ̀wé máa fi ṣeré tèmi. Fìbọn ṣeré ìbọn ò dáa. Ìwọ ló máa sọ fún mi nǹkan tí mo fẹ́ fi ṣe ni. Bàbá Jídé. Ojú mi dada. Èyí tó bá lóyún lẹ́wọ̀n kó má sàṣùpara. Àṣegbé òsì, àṣepamọ́ ló wà. Ṣé o fi pé o kàn lè ṣe nǹkan tó kàn wọ̀n ẹ́? Kó kàn rí jẹ lọ bẹ́ẹ̀. Àbí ṣé ń ṣe bẹ́ẹ̀ ni? Ṣé ń ṣayé bó ṣe ń ṣe ìrìn ni? Òun jẹ́ gbádùn òun ṣe yàrá yòló òun ṣe bí ìdè òun ṣe bí ìrànú ṣúgà òun fi sọ́ọ̀tún òun fi sósì òun ṣe bó ṣe mú ẹ̀ ń bíbà ẹ́ nínú ilé tó mọ bí mo ṣe kọ́. Ẹ lè yá kọ́ ọ̀lọ́mọ kan tó pẹ̀lú ọmọ pé kò dáa kí n máa rẹ obìnrin. Bá tún ayé ẹ wá tó bá mọ̀ pé o ò ní fẹ́ obìnrin o ò ní ṣòpò máa promise àtọ̀. Ó yẹ ṣe òun lé léṣe láàrin ẹgbẹ́ ìjì olódà àwọn jẹ́ kó kó máa lọ. Já gbé kúrò rẹ̀ sínú kájú sọ́nù kí máa ti lè máa continue ìfẹ́ wa. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ. Sísè tó ti jẹ́ pé òun náà ló ń dàrin wa rú tẹ́lẹ̀ tó dẹ̀ ti lọ kémi àti ẹ̀ka jọ continue relationship wa bí ká padà sí bá a ṣe wà tẹ́lẹ̀. Mo mọ̀ pé kò sẹ́ni tí mo nífẹ̀ẹ́ tó ẹ tẹ́lẹ̀ náà kò kàn yé mi bí ìbílẹ̀ láyé. Jẹ́ kí n kúkú máa lọ báyìí. Adé máa ra dé ta. Take care of me.
Màmí ní kì í ṣe yín ní pẹ̀lẹ́ pé àwọn àyọjú sí ńlá ìpẹ́. Mo ti di big boy. Bọ́lá yín náà ni káwọn náà tó ra aṣọ sọ́run ká tó lọ sí play náà. But wọn kò kúnlẹ̀ ẹ̀yin náà ti di lára àwọn fans mi nìyẹn o. Ẹ bá ń lọ ẹjẹ àti kó gálásì náà ọmọ yín kò ṣọ lọ́wọ́ ọmọ kò ṣọ. Ẹ mọ̀ bọ̀. Yes, ma'am. Yes, ma'am. Kúnlé, ṣé bójú ṣe rí rèé tá a fi ń gòbì lọ́jà Ẹdẹ? Ìwọ pẹ̀lú ọ̀rẹ́ ẹ pa ọwọ́ pọ̀, ẹ mú ọmọ ọlọ́mọ lọ sí ọgbà wèrè láì ya wèrè. Ṣó dáa bẹ́ẹ̀? Ṣé rí mọ́mì, mi ò lè parọ́ fún yín. Tí bàbá mi gbé bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yìí ó ń ya èmi fúnra mi lẹ́nu. Ṣé rí Babájídé ò bá mi sọ anything? All the time tí bá ń bèrè Bísọ́lá lọ́wọ́ ẹ̀, á sọ pé ó lọ sí London o, ó ṣe ìgbà kan, ó ṣàwó kan. Ṣé irú Bísọ́lá ló yẹ kí Babájídé ṣe wúrú wà bẹ́ẹ̀ sí? Ṣé mo gbé Babájídé èèyàn kéèyàn láyé àtọ̀ aláìmoore ẹ̀dá dẹ̀ ni ládùúrú tọmọdé yẹn ń ṣe fún tó forí ṣe fún fọrùn ṣe fún tó sọ Babájídé dé èèyàn kò tún á tán síbẹ̀ bó ṣe ń ṣe fún tó ló ń ṣe fẹ́mi ìyá tí mo bí tó bá wá gbọ́ báyìí pé ẹyẹ inú ilé yìí o èèyàn Babájídé ni ó ti tán gbogbo wọn náà ló máa ṣe fún yíkáyíká àtẹ̀gbọ́n àtàbúrò ọmọ yóò rí ẹnìkan láyè kó fojú parẹ́ bí ilé sọ pé nǹkan báyìí ni Babájídé rí lẹ́sẹ̀ ọmọ yẹn àfẹ́ tó bá máa ṣe Ọlọ́run. Ṣé ti ẹni mọ́ mi kò tí ẹ ṣe ló Bísọ́lá lọ́yẹ̀ kí Babájídé wúrú wà bẹ́ẹ̀ sí i? Ó ń ṣe ló ọmọ yẹn. Èmi ti sọ fún mi pé kóníkàlùkù máa lọ lu ẹ kó má bá mi sọ̀rọ̀ mọ́ because ó wà heartless. Èmi gan alára mo ti pè é mo ní kó wọnú ilé yìí dáadáa kó wá mú ìyẹ̀pẹ̀ nú ilé náà kó bù dání ní gbọ́dọ̀ rí ẹsẹ̀ nú ilé mọ́ wàláì tàlà ìsúnmọ́bì láì kò sí nǹkan tí mi ò ní bá Babájídé pò lórí ọ̀rọ̀ ọmọ yẹn torí mi ò mọ nǹkan tó ṣe fún kò ṣe nǹkan kan fún kò ṣe é ó dẹ̀ sọ fún pé tí ò bá fẹ́ kọ́lọ́hún bínú sí òun kó tètè ya ala wá nǹkan kan ṣe kó lọ ronípò àdá lórí ọmọ ọlọ́mọ yẹn. Ìwọ kan sọ pé o ti ń yẹra fún o lè yẹra fún ìwọ ló máa túmọ̀ tó máa mọ bó ṣe máa bá sọ̀rọ̀ nítubí ìnùbí lọ́rọ̀ ọkùnrin sọ́kùnrin á tún gbọ́ sí wọ lẹ́nu gèmi lọ ọ̀rọ̀ arúgbó làwa ń sọ wàá wá gboyè adúró tì ní nígbà ìṣòro nítorí ọmọ yẹn òun ló ń dúró tì o torí ìgbà ìṣòro ló wà yìí mo dẹ̀ fẹ́ ká gbárùkù ká dúró tì ìwọ ló dẹ̀ lè ṣí létí bá mi ṣí létí kó bá sọ ohun tó ń dòdòdó ọ̀rọ̀ má tí ì jẹ́ kí ìwà ìṣú ẹ lọ́wọ́ tó ṣì wà yìí mo fi títóbi Ọlọ́run bẹ̀ kó wọlé àtọmọ yẹn mi ò fi sìnrègún o mo mọ̀ yìí pé bíbí tí mo mọ̀ wá ọmọ yẹn dé kò jẹ́ fojú pàwọ̀ pàápàá rẹ̀ ìwọ ló mọ irú nǹkan tó máa irú ìṣílétí tó máa ṣí Babájídé létí. Ṣé Babájídé lè mú ìwà bẹ́ẹ̀ sí? Ilé tuntun náà ní kìtì ìpẹ́ púpọ̀ ọdúnrọ̀lẹ̀. Pété bóyá síta ń bí kẹ́kọ̀ọ́ máa ṣe ìbájú náà. Ẹ wọlé kẹ́ wá wò náà. Ọ̀sẹ̀. Kílódé? Ẹ pẹ̀lẹ́ o. Ẹ ra láti wò. Ta lẹ́yìn. Ta lè mi níbi ìtàlẹ̀ àbí ta lẹ́yìn ta lẹ́ bèrè. Sá one Mrs. Ṣẹ̀wà Morunfolu olóko gbogbo ilé yìí wá fún mi bóyá bíi 2 weeks ago or something. Ó dẹ̀ sọ pé kó fẹ́ ta ilé yẹn. Chief tó rà á ní èmi ní agent tó wà in charge so àti ta gbogbo ilé bó ṣe tó àti ta. Ẹ ta lé. Àti ta bẹ́ẹ̀. Well
ṣe rí iṣẹ́ wa Moronfolu tẹ̀ sọ yẹn ìyàwó mi tó ti kú ni torí mi ni Mr. Jide Moronfolu tó nílé yìí originally bẹ́ẹ̀ ni so èyí tẹ̀ sọ yẹn mi sure pé get it right there must be a mix up somewhere. ẹ wo nọ́mbà ilé rẹ̀ àti address ẹ̀ nọ́mbà kí ni ti tẹ̀yìn rà kẹ́ má bàa mix up address. ilé tí mo ti rà ti document ẹ̀ wá lọ́wọ́ mi. ṣé ó dá yín lójú. ẹ fẹ́ rí document àbí. bẹ́ẹ̀ni lọ sínú mọ́tò lọ kó document ẹ̀ wá fún mi. chief wọ́n ti gbá yín o ọlọ́mọ. mo ní ilé tí mo rà tí mo san owó ẹ̀ tí mo ní signatories. ẹ fi gbogbo signatories sílẹ̀ ẹ wo ibi táwa yìí wọ́n gbọ́n jù yín lọ wọ́n ti gbá yín wọ́n wò pé ẹ smart ni. ṣé ẹ̀yin lẹ fẹ́ wá báwọn. èmi ni tó fake document yìí wọ́n tẹ̀ sí lo file tó dọ́kì mi. Can you imagine? Like that. Signed. How come? Bó ni ẹ ti rí ele? So chief bí ó ṣe jẹ́ nìyẹn èmi ò ṣe iṣẹ́ 419 rí mi jalè rí mi ṣe ọkàn. But kò possible náà báwo lè ṣe rí ìwé lé mi. Ta ló kà fún yín. Ọmọràn tèmi ní fún yẹn ni pé bóyá ẹ̀jẹ̀ níbi 24 hours láti fi kó ẹrù yín kúrò ní inú ilé ọ̀dọ́ náà kó máa fọlé bóyá ọ̀la ọ̀bọ̀túnla kò tẹ̀ ní ìdá kan fọ ìmọ̀lẹ̀ àwòdà kan fọ ìmọ̀lẹ̀ ni. Ìmọ̀lẹ̀. Ìmọ̀ràn tí mo ní fún yín nìyẹn. But criminal act yẹn o ẹ tó kú ò lè bí báwo lẹ́nu. Ok. Ẹ gbà. Chief ẹjọ́ ti bí ẹ kúrò lọ ẹ fẹ́ tó sọ́nà ni. mọ́tò kan náà ní pé àwa gbé ni. ó náà ni. nǹkan tó máa ń sún mi lọ́rọ̀ wọn nìyẹn o àti débi bàálà tẹ̀ nǹkan sọ́lá àwọn bọ̀. ó jọ ẹ lójú ó jẹ mí lójú tó náà fi rọ̀ mí lọ́rùn ni mo ṣe wà mí mo sì fàájì ń tèmi àbáwọn aṣọ́gun náà iṣẹ́ lára máa ṣe ó yẹ kí ẹ máa lásìkò ìsinmi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ìyẹn náà dá àánú ìrìn tó kọ́ wá ṣọ́ọ̀bù yẹn ló ń ṣe mí ni kò mọ kankan kó má ti jò kílọ̀ṣì ká tó dé. kojò kò ní pè mí. Banjara nítorí àbùkù mọ́ṣúárì o àánú ẹ ló ṣe mí. ẹ̀jẹ̀ má bìí ṣé kàn sí ti yẹ fi wò rárá. ọ̀dọ̀ rẹ̀ fún mi mọ̀nà mo ti traveller tó ti ṣe díẹ̀ so mi fi bẹ́ẹ̀ mọ̀nà lóò mú mọ̀nà yẹn bọ̀ mo mú ibẹ̀ yẹn gangan. kí ni orúkọ street àti nọ́mbà ibi tẹ́ ẹ̀ lọ gangan? Actually mo ò really mọ address yẹn bọ́ mo kò mọ̀nà láti débẹ̀ bọ́ mi ò mọ ibẹ̀ yẹn gangan. ẹ mọ̀ wọ́n ti kọ́tọ̀nà ẹ̀ ń bẹ̀ yẹn so ẹ lè fi mọ́tò yín lẹ́yìn bíi bí àkàjọ wo 1 or 2 streets kan tó wà ń bẹ̀ yẹn so tábà dẹ̀ gẹ́tì bẹ̀ lájẹ̀tújọ padà. ẹ ṣé gan ẹ ṣé uncle mi mind. tọpẹ. Suberu
tí ẹni tó ní mọ́tò yẹn bá dẹ̀ ti dé o lè gbowó kí wọ́n máa lọ ṣọ́ọ̀bù àbí kó dúró dé mi. bàbá ẹ̀sìn bọ́ọ̀lù wo ṣé àwọn ti gbowó ọ̀kadà ẹsẹ̀ ló máa fi rìn wá ṣọ́ọ̀bù. ace dúró dé mi wà ń bọ̀. ó dẹ̀ mẹ́ta kan tó fà á go wọn o a lè fi ẹ máa bọ̀ lóṣù. Tèmi bá ti lówó o, máa jáyé o. Báwo ni? Ṣé o ti tú? Ìgbà mélòó? Ó ti wá. Kí ló dé náà? Bàbá Jídé. Kí ló ń ṣe ẹ? Ìwọ ló ń dàjẹ́ láwọ̀ kùtùkùtù. O ní làákàyè ni. Lọ́nà wo? O ní làákàyè bó tilẹ̀ kó mọ o ní làákàyè. Ṣé láwọ̀ kùtùkùtù ló ń lo kóògùn láwọ̀ kùtùkùtù? Iṣẹ́ yá. Iṣẹ́ bo. Iṣẹ́ tó fàárọ̀ ṣe, wọ́n kọ́ ń kóògùn jẹ kó tó bẹ́sẹ̀ àti kó tó bọ́ sábẹ́ mọ́tò. Ariwo kọ́ nǹkan tá a sọ pé kẹ kàwé nìyẹn. Mo ti sick. Kí lọ́kọ̀ yìí? Lawafin Pal Herbal Tea Powder. Ó ń ṣiṣẹ́ fún ọ̀pẹ́ àìlè dúró, àìlè bẹ̀rẹ̀, ewé àtẹ̀gbìn náà fi ṣe. Ó yàtọ̀ sí òògùn ìlú òyìnbó. Bó ṣe wà yìí, ẹyọ kan láàárọ̀, ẹyọ kan lálẹ́ tó bá máa fi dàárọ̀ ọjọ́ kejì. Wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ó wá rí mi kí n bẹ̀ sáré mọ́tò ní kí n dẹ̀ kú síbẹ̀ ni. Má ṣàdìde. Ìwọ bó nígbà ìmọ̀ye gbà làwọn kọ́sọ̀mù tó bá pa tó máa pé ọ̀dẹ̀ tí ò mọ ṣẹ́ ṣe yẹ pé kí wọ́n máa bẹ̀rẹ̀ tú táyà kí wọ́n máa bẹ̀rẹ̀ tú kìdí tó lè bẹ̀rẹ̀. Má máa dọ̀là rẹ̀ tó bá ní wọ̀nà tó ṣe tó ń ṣe ẹ́ gba kẹ́míìsì lọ kó lọ ro oògùn ń bẹ́ẹ̀. Torí oògùn tó ń bó ṣe ṣe mi ìlú bó ṣe máa. Kó tó fi ní làákàyè ni oògùn tèmi máa ń lò ó ṣáàrí bí mo ṣe máa ń ṣe máa bọ́ sábẹ́ mọ́tò pápápá mo ti parí ọjọ́ òní gbọ́ tí kọ́sọ́mọ̀ wa pariwo lé mi lórí bíi pé àtàárọ̀ tí mo ti gbé mọ́tò dé ìwọ náà ni. Wọ́n wá lé mi sùn mi tí mo ti dìde. Babájídé. Sọ lé mi sùn mi tí mo ti dìde. Babájídé. Fóònù ẹ ló ríǹgì yìí o. Ṣé o tún lè bá mú fóònù wá àbí sínú ẹ̀kọ́ mo jẹ́ ń bì? Kí n tún bẹ̀ mú fóònù wá. Ó ti pọ̀ jù fún ẹ gbogbo nǹkan ló máa ń ní ẹ lára o ò fẹ́ wúlò rárá. Gbà àti mọṣẹ́ ọwọ́ Ọlọ́run ló wà. Báwo ni mo wà pa jàre mo wà pa iṣẹ́ lọ gbogbo mi rárá ìwọ ńkọ́ Olúwa ṣeun Olúwa ṣeun mi gbọ́ ó ti ṣe ní sùúrù òde nìyẹn o òde nìyẹn o ó ti ṣe kí ni. Babájídé wo bí ní sùúrù kí ló ṣẹlẹ̀. O ṣe no ṣe o ṣe. Dúró àní ò farabalẹ̀ kí ló ṣẹlẹ̀. Dúró wo bí ó mọ kankan ká tó celebrate sórí kíni èmi tè. Sì fi yẹn lẹ́nu bó jẹ́ pálí kan ló fẹ́ màá fẹ́ bọ̀ wá kọ́kọ́ lọ rà tiẹ̀ ná kí tó fún ẹ. Wọ́n á mọ̀ kó tó ṣẹlẹ̀ ní wípé ìyàwó mi ọ̀rọ̀ ìlú òyìnbó tí ó ń bá mi ṣe kinní ẹ̀ olóòtí bọ́ sí. Òbí ṣé pé jẹ́wọ́ fẹ́ mi sọ pé àwọn onítìbí wọ́n ti gbowó fún ẹ. Owó wo ni wọn ò gbowó wá òun ló ṣe pè mí sí ni pé wọ́n ti fún mi visa mo lọ Amẹ́ríkà. Ìyẹn ti sú ọ ni irọ́ ni orí àti close for the day yẹn. Babájídé wo ṣé pé ìwọ náà ti ra London. Ọ̀dọ́ àwa ń jáde wàá sarin sẹ́lẹ̀ lọ́wọ́ Babájídé. Kò ṣe pé ẹ ti léyàn lásán o ẹ ti léyàn ẹ tún wá ní senior yín ní London. Má fi ọjà rẹ má ní senior. Ok má ní senior. ṣorí spanner máa send ẹ sí yín so that àwọn customer yóò ní máa complain. Wọn forí ti wá rún mú. Ṣé ní yóò nínú ti bá pè tó bá wà lọ́gbà pé. Má fi ọjà oyè wa ọ̀rẹ́. Babájídé in London. Wo Lawafin Herbal Tea Powder lọ́ra tiẹ̀. Wá.
ìyẹn ń bọ̀rọ̀ ṣé ìlú tó ṣe lọ́tẹ̀ tó tún máa dẹ̀ sí. ẹ ṣe tó ti jẹ́ pé ṣẹ́wà ṣẹ́wà ṣẹ́wà. jọ́tọ̀ kókó ẹ̀yà gbèrè ni abẹ́ ọ̀dẹ́lẹ́gbẹ̀ mi ṣé ẹni tí ẹ tún fún ẹ fún mi kó kó lé. actually kò ń ṣe nǹkan tó rò. actually ni ayé ni ẹni jèrè ẹni rí bá ti ṣe ẹni lọ́nà gbígbà tí aláàárọ̀ bá ní máa dá fi alálẹ́ ó máa dá jù olóòrò àwọn abáyé jẹ́ pátápátá ẹ ń ṣe eré ni ẹrù kó tẹ̀lé mi ni ẹ ló kù. má dá sọ̀rọ̀ yìí má dá sọ̀rọ̀ yìí ọwọ́ mi lè bẹ̀rù yẹ arábí ọ̀bẹ àwọn ìsọ fún ẹ so èmi lè lo garaje fún ní lẹ́kọ̀ọ́ àyè yóò lè dá dọ́tọ̀ ṣé pé ikú wọ́n ti sábà lóko máa ṣe nínú nítorí yorùbá yẹn. bàbá mi ò tún ti bẹ̀rẹ̀ o ó tún ti bẹ̀rẹ̀. it's not what you think yorùbá yẹn èso ní ní padà tọrọ yẹn. bàbá mi ò tún ti bẹ̀rẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? àgbà ẹ̀ tẹ́lẹ̀ olùkọ́ bẹ̀ tẹ́lẹ̀. Kí ló ṣẹlẹ̀? àyẹ̀ máa tọ̀ ẹ wò ó sọ tó ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ nípa ẹ̀? ẹ má dà ló ó ń dìbò ní ìwà yẹn ẹ bá wọlé. Kí ló ṣẹlẹ̀? àyẹ̀ fi ilẹ̀ tó sọ tó ṣe. Ẹ dúró kí lọkùn máa ń jábọ̀. ẹ lọkùn máa ń jábọ̀ police station ní kẹ́kẹ́ wà lọ pàdé wáyé. Kí ló ṣẹlẹ̀? police station. pèsè ẹ̀yà torí ta bá dẹ̀ dé airport ká má máa sáré kí n máa ṣí bù. òun rí sọlá lílọ ló ń lọ yìí o kì í ṣe ètò máa wá dọ̀hùn tó máa bẹ̀rẹ̀ sí ní ronú jọ ọkọ mi o ṣé o mọ̀ pé mo dábọ́ kínní lẹ́yìn bẹ̀rẹ̀ pé kínní kan tó ní ẹ̀ babájídé o kò lè ṣe àwọn ọkùnrin pàápàá ètèèyàn bá ti fẹ́ out of pity ṣe náà máa ń fi bí súyàn ṣó ti gbọ́ tó bá ti dọ̀hùn kò yá fáwọn ọmọ ẹ mọ́ra kò mọ̀ páwọn ọmọ ẹ lọ́kọ ẹ o ti gbọ́ mi jọ o ọ̀fọ̀ náà mi ẹ̀ o. kẹ́mi má sọ ohun dáre láyọ̀ mọ́lá o yé gbọ́dọ̀ obìnrin ṣe fọkùnrin pọ̀gbọ́n o wọ́n pọ̀pọ̀ lè lásìkò kọ́kọ́ tó gbé ká wọ́n ti bọ́ ọkọ̀ gbé kọ́kọ́ tó gbá o wọ́n dẹ̀ ti bọ́ ọkọ̀ gbé wọ́n kì í rẹ́ bí ọkọ̀ sá aya rere máa